tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Ohun tó gbé wa wá. Tàfi débi. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Allahu tí a ní. Lọ́lọ́hun ṣẹ́. Yes. Lọ́lọ́hun ṣẹ́. Allahu táwa ní. Lọ́lọ́hun ṣẹ́. Allahu tèmi ní. Lọ́lọ́hun ṣẹ́. Allahu tẹ́yìn ní. Lọ́lọ́hun ṣẹ́. Muhammad Tí a ní lànà bí wá. Kùránì tí a ní ìwé òdodo. Ohun tó gbé wa wá. Tàfi débi. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Àwọn kan ń parọ́. Fáráyé. Yes. Fáráyé. Àwọn kan ń purọ́. Fáráyé. Àwọn kan ń ṣèké bàlá ìmọ̀. Rìsálà akéde abẹ́sọ̀dodo. Ohun tó gbé wa wá. Tàfi débi. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Òdodo ti dé. Kírọ́ pamọ́. Òdodo wọlé. Kírọ́ pamọ́. Òdodo wọlé. Kírọ́ parẹ́. Òkùnkùn paradà ìmọ̀lẹ̀ dé. Rìsálà akéde abẹ́sọ̀dodo. Ohun tó gbé wa wá. Tàfi débi. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Òdodo ló pé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwe tàgbà. Ẹni Ọlọ́run fẹ́ máa lọ sódodo. Ohun tó gbé wa wá. Tàbí débi. Ohun tó gbé wa wá. Tèwe tàgbà. Iṣẹ́ Olúwa wa. Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o. Allahu Ta'ala. Àtàkété pèrò. Láti paná sí lámùtò ń tọ̀yé. Ṣáwọn ọ̀tá wa àwọn ti forget. Wáṣọ lékèlékè kí n dọ̀tí. Ilé ayé àwa kò ní dojú rú. Ilé ayé ẹ̀yin. Kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o. Kò ní dojú rú. Wọn ò ní rò wá pa. Allah wọn ò ní rò wá pa. Allah àwọn alárùkà èèyàn wọn. Onírò wá pa àmì kò nígbà lórí wa láíláí. Kò nígbà lórí wa. Kèròkèrò tọ̀tá lè gbà kó nígbà lórí wa àmì. Nítorí ètò Kálẹ̀jọ́ kan làwa ń ṣe Allah. Kálẹ̀jọ́ kan làwa ń ṣe Allah. Àwa kò wá tako ẹ̀sìn. Kálẹ̀jọ́ kan làwa ń ṣe Allah. Káàmọ́ lọ́hùn. Ọlọ́kan Allah bí mo sì ṣe sọ fún wa Allah. Kámọ́ Allah lọ́kan Allah bí Jésù ṣe sọ fún wa Allah. Kámọ́ Allah lọ́kan Allah bí Muhammad ṣe sọ fún wa Allah. Kájúkájú ẹsẹ̀ wá sí bẹ́sí Ìsìlámù Allah. Ẹ̀sìn ni ó kó wa kó Allah. Ìwà ni ó kó wa kó Allah. Ohunkóhun tá a lè dáká fi gbẹ́sìn yín ga Allah. Ipòkípò tá a lè wá ká fi gbẹ́sìn yín ga Allah. Ọpẹ́ tó sí Ọlọ́run Allah. Ọpẹ́ f'Olúwa Allah tó kà wá kẹ́rù ẹ̀ tó mọ̀nà. Èyí tọpẹ́ ọpẹ́ ni Allah. Ṣoríire Allah. Allah Allah. Muhammadu Allah.
pàtàkì. Ṣoríire Allah, Allah, Allah. International Ṣoríire Allah, dáwà yẹn Allah, òun ni lógo wa Allah. international Ṣoríire Allah, ẹ má gbàgbé Allah, wípé dáwà yẹn Allah, òun gan lọ tẹ́tí Allah. ọmọ ẹgbẹ́ Ṣoríire Allah, Allah, Allah. Ṣoríire Allah, Allah, Allah. Ṣoríire Allah, Allah, Allah. Ṣoríire Allah, Ọlọ́run tó fi wá mọ̀nà kò ní ṣe wá lọ́nà àmín. Sa'atihi ẹni Ọlọ́run bá fún ló kò fi f'Olúwa. Assalamu alaikum. Ìjọ Risalatul Haq Society International ló fi àsìkò yìí ké sí gbogbo mùsùlùmí òdodo olójú àánú ọlọ́rẹ̀ láti dá sí iṣẹ́ dáwà yìí Risalatul Haq Dawa Project, èyí tí wọ́n gbé kalẹ̀ láti kọ́ ilé ẹ̀kọ́ ìgbàlódé ti ẹ̀sìn Islam àti ti ẹ̀kọ́ Western Education. Kódà boarding tún wà ń bẹ̀ àti day eléyìí tí yóò gbé ẹ̀sìn Islam lárugẹ. Bákan náà Risalatul Haq Dawa Project yìí yóò tún ní ilé ìwòsàn tí wọn yóò ti máa tọ́jú àwọn ènìyàn bí Ọlọ́run ti ṣe tó àti sunna Nabi Muhammad tó bá wá rí bẹ́ẹ̀. Ayyuhal ikhwanu fillah, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn, iṣẹ́ dáwà rẹ o, iṣẹ́ Ọlọ́run rẹ, ẹ jẹ́ àjùmọ̀ ṣe 200 million naira project ni for a start láti fi bẹ̀rẹ̀ náà. Eléyìí tó máa jẹ́ ti ìgbàlódé tí ó sì jẹ́ gbajúgbajà. Ẹ jẹ́ agbárùkù ti Risalatul Haq Dawa Society International láti bá a kọ́ hospital àti ilé ẹ̀kọ́ ìgbàlódé ẹ̀sìn Islam àti ti Western Education náà. Wema Bank PLC tẹ́ máa sanwó sí rẹ̀ o 02238649937 02238649937. Risalatul Haq Dawa Society International ni orúkọ tó wà níbẹ̀. Wema Bank ni o kọ́nà ọba aláàkógbà ní ìbáàdà fún wa. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0802-8000-999 0802-8000-999. T-Rain on the mix. Gbajúgbajà ló ní mímọ́ Ádámọ̀, àlè àlórí tó sọ mímọ́ di irúgbìn. Tani ó jẹ sọ lára mímọ́ Ádámọ̀? Ádámọ̀ ní pápín ìmọ̀ kéwú yányán. Gbajúgbajà ló ní mímọ́
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Àmín. آمين. Mo kí wa aláàkiri àgbáláyé tí a ti ń wò mí ní àṣálẹ́ yìí. Mo kí ẹ̀yin tí ẹ jẹ́ free thinkers. Mo kí ẹ̀yin tí ẹ jẹ́ oníṣẹ̀ṣe. Mo dẹ̀ kẹ́yìn Christian bákan náà. Kíkẹ́ àlàáfíà Ọlọ́run. Wọ́n bá gbóyún gbé amen. Amen. Wọ́n á lo ọgbà yẹn mo wí kí ó gba atajẹ́ Muslim káàkiri àgbáláyé. Kí a wà pẹ̀lú mi lọ́wọ́lọ́wọ́ àti àwa náà. Kí a kìlá ìwo program wa live. Ó jẹ́ pé tàwa ṣe para sí mara ìwo tiwa. Mo kí gbogbo wa ló ń lálejò. Kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bí ìṣe wa, bàbá Sheikh Adam Abdullahi lórí. Allah. Tó bá fọ̀run kí bàbá. Wá ṣe kúrin sí mi fún wọn. Àmín. Iwájú wọn ti dá ẹ̀ má jò bàjẹ́ láéláé. Àmín. Tó bá fún Sheikh Adam. Allahumma la yakul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. Yóò kàn wọ́n dín àlè àdàbí. Oh, Bọ́lá Mọ́nígan, Bọ́lá Nọ́sẹ̀, Allah. Bọ́lá Gbajì. Lórí àfa wa Abdulateef Adébọ̀wálé. Ọmọ wa Alhaja Tóbadé Yusuf. Bàbá tó bí èmi náà. Jésù Ọ̀kọ́lá, Alágbọ̀n Ṣàná Akégbà Jésù. Báyé Ṣakirudeen, Bàbá Àgùdà Bá Sọlọ̀. Arazi Abdulaziz. Gbogbo àwọn Mùsùlùmí máa ń bámú. Wọ́n ṣe bọ́ síwájú Ọlọ́run. Fúlọ̀kọ̀ fún gbogbo wọn. Allahumma la yakul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. Wọ́n máa gbẹ̀yìn tẹ́yìn ṣe wà ní. Bá Sheikh Habibullah Adam Ali lórí. Adamallahu ayatahu. Ọmọ jọmọ lọ wà ní. Àrólé lọ wà ní. Lẹ́yìn ọmọ kò sọ wọn. Alhamdulillah. Alhamdulillah. Ọlọ́ba ṣe àlékún àlàáfíà fún bàbá. Àmín. Àlékún ẹ̀mí gígùn máa jogún ẹ̀ fún wọn. Àmín. Má jọ ń ṣàárẹ̀ mọ́ láyé. Àmín. La hawla. Wala quwwata illa billahil azim. Gbogbo àárẹ̀ tí ẹ bá ṣe nínú ọ̀tá ó dùn ọ̀tá ni kó máa ṣe. Àmín. Lílàfin. اللهم إلى في قريش إلى في إمرة الشتاء والصيف فليعبدوا رب هذا هذا البيت. البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. Náà gẹ́gẹ́ bí tí à ń bá bọ̀ láti ọjọ́ mẹ́ta sẹ́yìn nípa mímáa fi ẹ̀tàn fẹ́ obìnrin. Mo ti jẹ́ kó yára pé ọ̀rọ̀ yẹn kò ń ṣọ̀rọ̀ ìsìlámù o. Àwọn ọ̀tá Ọlọ́run àáfàá kan ló tíyà obìnrin ń jẹ, wọ́n wá tún jẹ́ ìkà. Wọ́n fẹ́ ṣe ṣìnà tààràtààrà. Wọ́n wá fi kí náà ń pè é, arúmọjẹ sàdáàkí. Wọ́n fi rú ọmọ yẹn lójú àtàwọn òbí ẹ̀. Àwọn gangan ní wàhálà tí ọ̀rọ̀ yẹn ní. Kò sáyà Kùránì ẹyọ kan. Kódà kò sádìsì ànábì ẹyọ kan. Sallallahu alayhi wa alihi wa sallam. Tó sọ̀rọ̀ ń pa pé èèyàn lè fi ẹ̀tàn fẹ́ obìnrin. As in, wá tàbá tí ìwò ẹja lọ pass 1, 2, 3. Màá play video tó ṣe last náà anyway. Mo play lánàá yẹn, màá play ẹ̀ full. Kì ní sọ anything lórí ẹ̀.
àwọn ẹ̀kẹ́ wò kí n tó wá fún ìdájọ́ Ọlọ́run wá lórí ìyàwó fífẹ́. Ṣẹ́rí àwọn èèyàn mọ value ìyàwó láwọn alùsùn àjẹmọ́ àti àwọn sáláfì yẹn o. Wọn mọ value ìyàwó rárá àti wọn mọ value obìnrin. Wọ́n mọ̀ bìlí pé kábóbìnrin sùn nìkan wọ́n ń pè níyàwó. Ó dẹ̀ bímọ tó ń pè níyàwó nìyẹn o. Ó yá wọ bọ́bí láìdá sórí bẹ́ẹ̀dì tó bá sùn ó dẹ̀ bí kó dẹ̀ lógó bímọ tó ń pè níyàwó nìyẹn. Irọ́ o. Nínú Islam ìyàwó jù yẹn lọ o. Màá dẹ̀ kàwé nínú Quran lálẹ́ yìí. Nínú Ìsìlámù ìyàwó jù yẹn lọ o. Àwọn náà ka obìnrin kún o. Àwọn sàlàfíyà wàbíyà wàsúnasúná àwọn náà ka obìnrin kún o. Islam gbà pọ́nlé fún obìnrin gan gidi. Ó kàn jẹ́ kí ọkùnrin tó bá lè náwó fún ìyàwó ó jọ gàlé lórí ni. Ìyẹn ló bí àyà Suratul Nisa yẹn Quran 4:34 tọ́lọ́ ní rijalu qawwamuna. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Naam. Ar-rijal qawwamuna 'ala an-nisaa. Ọlọ́ni àwọn ọkùnrin láfi ṣe òpómúléró fún àwọn obìnrin. Àwọn láfi ṣọ̀gá ó kẹ́yìn TikTok náà o wọ́n máa ṣe ẹ̀ fún àwọn obìnrin. Ọ̀gá tá a jẹ́ yẹn Ọlọ́run fi condition sí. Obìnrin míì náà lè jọ̀gá ńlé ọkọ ẹ̀. Ó kàn gbọ́dọ̀ wà lábẹ́ ìtẹríba ni. Ọ̀gá ni. Ẹni tá a fi ń jọ̀gá ni pé Bima faddalallahu ba'dahum 'ala ba'din. Ọlọ́run ní a gbé apá kan ga ju apá kan lọ. Tálá ṣàgbéga fún náà méjèèjì nínú ọkùnrin àti obìnrin. Kí ló sọ wá dọ̀gá ni pé Wa bima anfaqu min amwalihim. Ọlọ́run torí owó tẹ̀ ń ná, torí owó tẹ̀ ń yọ lápò, tẹ̀ ń fowó ọbẹ̀ lẹ̀, tẹ̀ ń fowó omi lẹ̀, tẹ̀ ń sanwó ilé, tẹ̀ ń sanwó lọ́mà, tẹ̀ ń sanwó ọmọ skul, tẹ̀ ń san gbogbo bíìlì. Sórí ń jọ́ tí wàá sí ẹ bá ti jọ ń pín bíìlì san, ẹ ti wà ní same category. Tó fi jẹ́ pé fún àwọn tó wá ń lo ìbò ẹnu ò sábà káwọn ìyàwó wọn. Tọkọ bá sọ méjì ìyàwó á sọ méjì torí pé wọ́n jọ ń pín responsibility ilé ni. Ẹgbẹ́ mi yé wọ́n jọ ń pín responsibility ilé ni. Ìyẹn lọkọ ò ṣe lẹ́nu. Yorùbá ń sọ̀rọ̀ Yorùbá ní ọkọ tí ó kí ló ṣẹlẹ̀? Yorùbá ní ọkọ tí ò bá lẹ́nu tó bá ní ìyàwó mi lọ dáná ká jẹun kò lẹ́nu nìyẹn. Wọ́n á lè tó bá lẹ́nu ìyàwó mi lọ dáná mo fẹ́ jẹun ni. Get ẹgbẹ́ Yorùbá nìyẹn. Dàtísítòsé ó lówó ẹ̀ lọ́wọ́ tó fi ń gbọ́ bùkátà lé ló fi ń jẹ́ ọkọ lórí ìyàwó ẹ̀. Ṣé wá rí ìyàwó tí ó bá náwó lọ́kọ lórí ó ti di vice versa nìyẹn àti gbé fúnra wọn. Ìyàwó tó bá ti náwó lé ọkọ lórí ọkọ yẹn gangan nìyàwó. Ìyàwó lọ́kọ Ọlọ́run ló náwó lé lórí. Ọlọ́run àti tiwa bẹ́ẹ̀ o. Àmín.
Ọlọ́run jẹ́ ká tó ọkọ ṣe lórí àwọn ìyàwó wa. Amen. Allah. Wala quwwata illa billahi al-aliyyil azim. Now, mo ní fífi ẹ̀tàn fẹ́ obìnrin nínú ìsìlámù ṣẹ́gi nǹkan tí ó yá àwọn èèyàn ni pé àwọn àṣírí kan wà táwọn sàlàfíà máa ń fi pamọ́. Wọ́n bìrì pé kò lè jáde náà ṣe gbé fátúà pé bí ọba fi ìsìlámù rẹ̀ kí wọ́n pa á. Náà ìgbélẹ̀ nìyẹn o. Irú àwọn àṣírí bẹ́ẹ̀ lélẹ́yìí náà tí a lè fi ẹ̀tàn fẹ́ obìnrin. A fẹ́ fọmọ fóṣù kan péré, a wà kóṣù lọ, a kó yọ̀ lọ, a kẹ́bí lọ. Ọmọ máa jójó ìdùnnú ìjọ ìyàwó aráàs. Ọkọ tó fẹ́ mọ̀ pé gbogbo ìdùnnú ẹ̀ yìí oṣù kan ni. Gbogbo ìdùnnú ẹ̀ yìí ọ̀sẹ̀ kan ni. Gbogbo ìdùnnú ẹ̀ yìí ọdún kan ni. Ó wà lẹ́mìí ọkọ bẹ́ẹ̀. Táwọn àfáà ọ̀tá Ọlọ́run tí wọ́n gbà wọlé bẹ́ẹ̀. Ó lè sọ fún alánà. Tẹ́lẹ̀ Lárúbáwá wọ́n bàjẹ́ obìnrin gan-an. Gbogbo ilẹ̀ lọ́ba ni o. Láti Saudi Arabia, dé Qatar, dé Omanu, dé gbogbo wọ́n bàjẹ́ obìnrin gan. Ó fi jẹ́ pé tí bá ra ọ̀rọ̀ kan nu tíra àwọn ẹ má jọjọ yín lójú. Bí kọ́ṣọ̀ wọn ṣe rí ni. Wọ́n wọ́ sìkánábì tó dé gan o. Wọ́n pe ẹnìkan ní Umaru case. Wọ́n ròyìn pé la ilaha illallah. Àwọn ẹbí ayé àwọn obìnrin jẹ́ nígbà tó wà láyé. Ṣé ní tí Umaru case láyé rí? Àìmọye bẹ́ẹ̀ tó wà lọ́bọ̀. Tó ń ṣẹlẹ̀ dàárọ̀ yìí. Ó pa àwọn tó máa lọ ń ṣe ṣàgálà yẹn. Ní Dubai ni o, United Arab Emirates ni o, Oman ni o, Saudi ni o. Wọ́n máa ń mú ẹlẹ́sìn wọn sexually. Wọ́n bàjẹ́ obìnrin gan ni. Wọ́n ṣọ wọn dẹ̀ ni. Ànábì sallallahu alaihi wasallam ló padà paná ẹ̀. Dáàyè kan. Ó paná ẹ̀ dáàyè kan ni. Ó paná ẹ̀ dáàyè kan. Ó tó fayé lẹ̀. Kí ló kú tán sí? Wọ́n padà lẹ́sẹ̀ àárọ̀ wọn ni. Tó wá lọ ní pé ẹja fídíò tí mo play lánàá yẹn mi ní sọ̀rọ̀ lórí ẹ̀ mo ti sọ̀rọ̀ lórí ẹ̀. Fún àwọn tó ń tún ṣe ń wọlé ẹ lọ part 1 ẹ lọ part 2 ẹ lọ part 3 ní part 4 ìṣe máa yé yín. Ẹnjìníà ẹ bá ń gbé fídíò àná yẹn wá. Ẹnjìníà. Ẹ play in full ni o. Bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ yẹn tán wá ń bá mú. Tó wá mú ìdájọ́ Ọlọ́run wá lórí ìbáṣepọ̀ ọkùnrin àtobìnrin tá a fẹ́ra wa níṣu lọ́kà. Ẹ play ẹ̀ full. Alhamdulillah, wassalatu wassalamu ala ma la nabiyya ba'da Muhammad Abdullah wa ala alihi wa sahbihi wa alina ajma'in. Ọ̀pọ̀ ní fún ọlọ́run bàálà sẹ́yìn fún Ànábì sallallahu alaihi wasallam. Ní ìtara dáhùn sí awuyewuye ọ̀rọ̀ nípa zawaj bí niyyati talaq. Èyí tí ọmọ ṣíà yẹn tó fẹ́ fi rọ́pù àwọn àfẹ́sìn. Torí pé ọ̀rọ̀ yẹn ni kìí sọ̀rọ̀ mi, ọ̀rọ̀ àwọn àfáà lágbàáyé ni, kéde sọ̀rọ̀ sí ọ̀rọ̀ títí wà láti ilẹ̀ wa ni. So torí pé mọ́sàbí yìí ni mọ́sàbí àwọn àhímà ni, kọ́dà àwọn jùmọ̀húr lọ síbẹ̀, àwọn jùmọ̀húr àwọn àfáà àwọn lọ síbẹ̀. So mọ́sàbí Málíkì ní tí wọ́n rí nìyẹn.
Abu Hanifa tí wọ́n rí nìyẹn, Shafi'i tí wọ́n rí nìyẹn. So àwọn Hanbaliya gan ìbẹnu wọn tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n ka Al-Mughni Ibn Qudama a rí pé òun gan sọ ọ̀rọ̀ yìí. So bẹ́ẹ̀ lọ́nà àfa àwọn tó tún wá lẹ́yìn wọn Ibn Taymiyyah ọ̀rọ̀ tóun náà sọ nìyẹn, so position rẹ̀ náà nìyẹn. Bẹ́ẹ̀ lọ́nà àwọn àfáàtà àwọn mu'asirun Sheikh Abdullah ibn Baz tí wọ́n sọ nìyẹn àti bẹ́ẹ̀ lọ. So àwọn díẹ̀ náà àwọn àfáà nìkan ni wọn ò rí inú wọn lọ́jọ́ ní káwọ̀lì mutiá. So kéde àti pàwọn náà àdédé sọ̀rọ̀ èmi náà àdédé sọ̀rọ̀ yẹn mo kọ̀ndẹ́mù àwọn ṣíyà lérí pé ní káwọn mutiá àwọn tí wọ́n ń ṣe ni. So ìpè aláburú ni wọ́n nìkan náà àwọn ọmọ mùdílù yẹn lọ́wọ́ jáde lọ́wọ́ ní pé àwa náà sọ̀rọ̀ tọ́jọ́ mẹ́bẹ̀ẹ́ káwọn àfáà náà sọ̀rọ̀ lọ́wọ́ lọ gbọ́rọ̀ àwọn àfáà ọkọ̀ ló tún mú tíra táwọn àfáà ṣe lé lérí tí wọ́n kọ́ àwọn fàtà àwọn tí wọ́n kó jọ lé lérí ó tún kó wá ó fi sọ̀rọ̀. So láti wá fi ṣàlàyé fáwọn èèyàn kọ́kọ́ mọ́gbà tàjẹ́ pẹ̀lú ẹ̀ lèmi fi sọ̀rọ̀ tí mo sọ táwọn èèyàn rí wọn táwọn ọmọ sí àyẹn gédé ẹnu ẹ̀ ẹni tó bá lọ sínú kílípù tí mo fi sọ̀rọ̀ ni wọ́n rí pé àlàyé yẹn kún jù báwọn lọ. So lódodo ni pé tí ó ṣẹlẹ̀ yẹn pé ọ̀rọ̀ pé tọ̀ azawaju biniyati at-talaq tá a bá wò ni a rí pé ó fẹ́ kù díẹ̀ káàtó ó fẹ́ kù díẹ̀ káàtó látara pé bóyá bíi pé ìtanijẹ́ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n táwọn afáà tí wọ́n sọ̀rọ̀ náà èso nífẹ̀ẹ́ nu. So a ní ọ̀gọ̀rọ̀ àwọn afáà lọ síbi nǹkan. So ó túmọ̀ sí pé gbogbo àtà lérò tá a lè fẹ́ bínú lónìí ìtọ́kọ̀jù nínú wa ni pé àníbẹ̀rù Ọlọ́run tó wọn. So àwọn náà dẹ̀ ní wíṣẹ́ tí wọ́n máa fi ṣẹ̀ríà ṣiṣeré wíṣẹ́ tí fi ṣẹ̀ríà ṣeré. So àwọn tí wọ́n máa ń dó tí ń tọ́jú òdodo nu ṣẹ̀ríà ni. So nǹkan yẹn lákàn ní láti sùúrù láti mọ̀ pé kí ni tọ́jú òdodo ọ̀rọ̀ inú ọ̀rọ̀ yẹn ká máa kó gbogbo nǹkan tá a wákàtí rí pé ó ní aburú nú sáré gbogbo tí ṣẹ̀ríà ṣe lófin ẹ̀sìn ni kìí ṣe gbogbo ẹ̀ lọ́jẹ́ khairu mahad kìí ṣe gbogbo ẹ̀ lọ́jẹ́ oore pure oore ìmí ń bẹ tó jẹ́ pure oore ìmí ń bẹ tó ṣe pé ó sì láburú díẹ̀ nù àmọ́ torí dáadáa tó ní ọ̀pọ̀ ìṣeré àfìgbà wọlé tí yàrá bá ṣe nìkan náà sì kankan ní kìí ṣe gbogbo ẹ̀ náà ló láburú pure dáadáa máa ń bẹ mẹ́ńdà mi àmọ́ tó kọ́ aburú rẹ̀ pọ̀ ló fi ní ẹ má ṣe ìgbà méjì ní ó lè jẹ́ pé aburú pọ́nbélé ni kó fi ní ẹ má ṣe ẹni pọ́ sọ̀rọ̀ tí nísìn ó lọ láǹfààní àmọ́ tòun ti bẹ́ẹ̀ ó ní a má ṣe so àti bẹ́ẹ̀ lọ tí ṣẹ̀ríà máa mẹ́nu kàn. So torí ẹ̀ bó ṣe jẹ́ pé kínní yìí ni kì í ṣe táwọn àwọn àfẹ́sìn àwọn alùsùn náà lè jẹ́ mọ́ kì í jẹ́ sin lọ́wọ́n ọba but nígbà tí béèrè bá jáde pé ọ̀dà ẹni tí ò ṣe nìkan mú tí àtọ́bá wá ṣe tọ́bá wá gbé wa báyìí nǹkan ṣáàbùrú ni fún ni wọ́n fi dáhùn àwọn ìbéèrè yẹn. So màá ka fatiwa ọ̀rọ̀ ìmáàmù Shafi'i màá kà fún wa màá fẹ́ ká gbọ́ láti inú tírà àwọn al-Umm. So kíkí ni wọ́n sọ lérí nìkáwé. So àwọn àfáà sẹ́ńtúrì ẹlẹ́kẹta nìyẹn. So àwọn tó pilẹ̀ mazhab ìmáàmù Shafi'i náà nù. So màá kà fún wa. Torí ẹ̀ ní pé ní kò láboró nú. But àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ wọ́n wò pé ṣé kíní yìí sọ́kọ́ jọ tọ́lọ̀ sọ fún wa náà. Ìyẹn ni pé ọ̀rọ̀ májẹ̀mú nìka sọ́jọ́ wọ́n rí pọ́ jọ ní wọ́n fi ṣe gíní. Pé wọ́n ti wá kí májẹ̀mú nìka tí wọ́n bá ti mú májẹ̀mú pé síbi nǹkan ni nǹkan mi tó bá já burú níbẹ̀ ni ojú mi ni wọ́n fi wò yẹn. So májẹ̀mú pé n tá pé nìka ó pé sára kéèyàn fẹ́ yàwó pé láàníyàn pé mo sì lè padà kọ́ lọ́jọ́ wájú májẹ̀mú yẹn pé gbàtí májẹ̀mú yẹn ti pé kò sí náà fẹ́ sọ́jú pé wọ́n lè kó sáburú ń bẹ̀ lọ. Ó ti yé nìsín but látara pé dìsífù wà ń bẹ pé yẹn tán yàn ipe àkọsọ fóbìnrin yẹn ó sì láníyàn báyìí ìyẹn nìkan ó kà aburú mi nìyẹn but wọn ó tún ti aburú yẹn lọ́tọ̀ ni ló fi jẹ́ pé gbàtà àfọ sọ̀rọ̀ wọn ní ọ̀tọ̀ máa àlìkàrà bó tẹ̀lé pé ká fi ilẹ̀ ló fi ń dáa jùlọ kò sẹ́ni tí ó sì tọrọ kírú ọ̀sẹ̀lẹ̀ sí òun but sí òfin ẹ̀sìn ni a sọ àlè pé nítorí pé àwọn èèyàn ó bínú àbí nítorí pé àwọn èèyàn ṣé ntọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ eléyìí ntọ́kàn wà ní ká sọ ntọ́lọ́wọ́n bá sọ wàhálà míì tó bá wà ń bẹ̀ tó bá wà ń bẹ̀ bóyá tẹ́lẹ̀ mi fẹ́ ṣe ìdájọ́ ẹni yẹn dẹ̀jọ́ Ọlọ́run bá là so màá fẹ́ káka ọ̀rọ̀ táwọn àfáà sọ kì í pé yẹn náà lórí sọmọ sọ pé ìdí tó a fi sọ lélẹ̀ wọ́n dẹ̀ fún wa lẹ́sàn-án bù kan fáwọn tó bá lọ gbọ́rọ̀ yẹn gangan yàtọ̀ sí ìtàwọn ọmọ burúkú àwọn ọ̀dàrú yìí àwọn àbàlẹ̀jẹ́ àwọn ṣíà yìí àtọ̀ sí ìtàn ọlọ́gé jáde tó máa lọ wo nípìnlẹ̀ náà mo sọ mo ní lápèjúwe ẹni tó fẹ́ gbé òṣìṣẹ́ tí ọ̀wá rẹ̀ tó lè gbà ṣiṣẹ́ tó fìtì iṣẹ́ yẹn dáadáa wá òkè jí nǹkan gbẹ́ni kí n má lè jẹ fúngbà díẹ̀
tó bá yá tí má ti ríyàn gidi máa delete ẹ̀ dànù. So a ní tí wọ́n bá ní wọ́n ṣàkérò lórí pé bó ṣe gbẹ nìyẹn á lọ dà but ṣé àníyàn tó ní pé òun ó delete ẹ̀ dànù yẹn láìpẹ́ tó bá ti rẹ́ lómi sọ́dà àníyàn yẹn ọ̀dà but ànífà mi yẹn bá lò ọlọ́run ní ẹ̀fà níyẹn bá lò àwọn akọ́lá àwọn fà níyẹn àwọn dájọ́ tí wá pé nǹkan yẹn lọ ni. So mo rò pé tí mò ń sọ ó láti clear sí wa kọ́lọ́n jẹ́ kó clear ẹ jẹ́ kí n ka ọ̀rọ̀ ìmáàmù Ṣáfì lé lérí lọ́dún tó kàn náà mo lè gbàgbé ìyàtọ̀ tó wà láàrin nìkáù yẹn nìkáù àzàwájú bìníyàtì tọ́lák àti nìkáù mutí àyàtọ̀ kan náà ni. àwọn kọ́ ni pé nìkáù mutí ànábì kọ̀ ó ti ṣe ní lẹ́tọ̀ọ́ nípìnlẹ̀ ayé nígbà ọ̀ya ọkọ̀ ó sì lọ́lọ́run ó ṣe ní àràmù níjọ́ gbé dàlẹ́ kíámà kọ́dà ká má mọ ìdí tí ó wà ń bẹ̀ ìyẹn ti tó lẹ́rìí pé àti ẹ̀gbọ́dọ̀ sí láíláí. sọ ẹ̀kejì wa ni pé kaba ní pé níbi májẹ̀mú àfáàwọ̀ májẹ̀mú tí kìíní yẹn takò májẹ̀mú tó takò náà ni pé ń bẹnu májẹ̀mú nìka pé ẹ sọ pé tọ kárí ẹlẹ́rìí káwọn méjì ó sì yọrọ ní káwọn fẹ́ fẹ́ra wọn ní ìfẹ́nu pé tọ àfẹ́ máa fẹ́ra wa lọ tọ́lọ̀ bá kádàrà pé tọ́lá kò bá dé òde náà àmọ́ pé àníyàn pé afẹ́ fẹ́ra wa lọ ni but àwọn nísìnyí wọ́n wá gbé kalẹ̀ nínú májẹ̀mú wọn ni pé a gbọ́dọ̀ láníyàn pé àní fẹ́ra wa lọ a sì gbọ́dọ̀ sọ jáde mọ́ májẹ̀mú nìkan wà gbọ́dọ̀ wà ní májẹ̀mú yẹn tako májẹ̀mú tọ́lọ́run gbé kalẹ̀ gbogbo májẹ̀mú tó wà tako tọ́lọ́run gbé kalẹ̀ náà ni kọ́dà kámọ́ra nàbí sọ́dà rẹ̀ tì kọ́mọ́ra ọlọ́run sọ́dà rẹ̀ tì àwọn àfáà máa ní haram ìdí nìyẹn tí yẹn fi jẹ́ haram ọ̀tí eléyìí ibi tóun ti yàtọ̀ ni pé ènìyàn ọ̀sọ́kàn nínú àníyàn ni àníyàn rẹ̀ wà láàrin wọn àtọ́lọ́wọ́n bàálà ìtàwọn àrí ní ìtọ́hàn táwọn àfáà rí ní ìtọ́hàn ni wọ́n fi dájọ́ pẹ́tọ̀ ṣé ta bá ní káwọ́ ohun tí wọ́n pè ní yìgì síbi mọ́jẹ̀mọ́ rẹ̀ pé ó pé ń bẹ̀ ìwọ lọ mọ̀ pẹ̀lú àníyàn rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n bá rẹ̀ ọlọ́run ni yóò ṣe ọ̀rọ̀ lérí àníyàn rẹ̀ ìtàwọn àfáà ń sọ nìyẹn. so lóòótọ́ àwọn míì aláburú ni wọ́n ò tí ì gbọ́dọ̀ ilé ìtẹ́lẹ̀ wọ́n ti ń lò ní wọ́n ti ń sàwọn ọmọ bí yóò ṣe yẹ kí wọ́n sàwọn ọmọ kálukọ́ lọ bọ́ lọ́wọ́ bá rẹ̀ tó bá lọ ọmọ nínú ìpòrò tó lọ ọmọ mímọ̀ tó kéré ìkẹrẹ kan eléyìí náà ní tọ́ba lọ́tọ́ ni kò túmọ̀ sí pé wọ́n ní ọmọ ṣe wọ́n kàn sọ pé tàbá ní káwò ní ìtọ́hàn rẹ̀ ó ṣe dédé ní káwò tọ́lọ́hún àníyàn ní ọ̀tọ̀ nìyẹn ọlọ́run sì mú alẹ́ àníyàn nípìnlẹ̀ ìwọ́n tó wá kó bá ti lọ́jọ́ láburú tẹ́lẹ̀ tó ti wá gba abẹ́lé ìwọlé wọ́n wọ́n rí ọlọ́run ó sì kíṣà fún ọ tọ́lọ̀ máa mú yàn ó ti yẹ tọ́lọ̀ máa mú ọ kò ní sẹ́nìkan bẹ́ẹ̀ ó sì ọ́ kábàámọ̀ rẹ̀ lódìdí tó bá sì jàmbá fáwọn ọmọ ọlọ́mọ so kọlọmba aláàmọsíwá ní aláburú ẹjẹ ń sára káyà Imam Ṣáfì torí pé ìfẹ́ kọ́rọ̀ yẹn ogun so nínú al-Umm Imam Ṣáfì qala al-Imam Ṣáfì fi al-Umm wa in qadima rajulun baladan wa hab an yankiha imra'atan wa niyyatuha alla yumsikuha illa maqamahu bil balad. Imam Ṣáfì sọ pé tẹ́nìkan bá délùú kan tó wá wò pé àjẹ́ ìfẹ́yàwó ń lu yìí àmọ́ ń bẹ náà àníyàn ẹni tó ń kó wọn fẹ́yàwó yẹn àbí ń bẹ náà àníyàn obìnrin kankan tó fẹ́ so yí pé báyà ọkùnrin yẹn kùtọ̀ òun ò ní fẹ́ obìnrin lọ láyéláyé òun kàn fẹ́ fáwọn àsìkò díẹ̀ tó wọn fi gbé nílùú yẹn ni àbí wọn tiẹ̀ fẹ́ fọ́jọ́ kan àbọ́jọ́ méjì àbọ́jọ́ mẹ́ta ó ti yẹ káánà ti hàdà nìyá tó lè bá jẹ́ àníyàn rẹ̀ Imam Ṣáfì sọ pé tó lè bá jẹ́ àníyàn rẹ̀ ó ní niyyatuhu duna niyyatiha àníyàn tó ní yìí ọwọ́ yàtọ̀ sí gẹ́ni ó yàtọ̀ sí àníyàn tóbìnrin ní àwọn niyyatuhu duna niyyati àbí àníyàn tóbìnrin ní ó yàtọ̀ sí tọkùnrin ní àwọn niyyatuhu mama'a àbáníyàn méjèèjì so lọ́lọ́ jẹ́ bóyá ọjọ́ papọ̀ so àbí àníyàn wàlíyù wọn ló yàtọ̀ sí àníyàn àwọn méjèèjì ó ní ìdá akọ̀dà nìka mutlaqan tó bá ti mú wọn tán bá ṣe ákídù nìka àti gbogbo mọ́jẹ̀mú nìka ò bá pé tó sì pé àníyàn lọ́kàn yàtọ̀ àmọ́ mọ́jẹ̀mú ìrìnìyà ò pé ní odidi báyìí bí ẹni tó kírun nísìnyí táníyàn rẹ̀ ọ̀dà tó fi kírun àmọ́ kí gbogbo orígun òrùn pé mọ́jẹ̀mú òrùn pé so àgbẹ̀dẹ́pá ní ọ̀rọ̀ tí ọ̀dà yẹn ń bí irun tó ń kí tó ń rò kúrò so tó ń rò kúrò bóyá o fọkàn sínú òrùn yẹn á nínú yẹn ní irun yẹn dáa àwọn àfọwọ́ dájọ́ pé irun yẹn dáa àwọn òde ní sọ fún ọ pé irun yẹn ọ̀dà bọ̀tà àníyàn pé o fọkàn sí irun yẹn ìwọ ọlọ́mọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ so mo kí ìfòtọ́kọ̀ àwọn afáà kan sọ nìyẹn níbi ẹni tí o bá fọkàn sí irun ọmọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ni
so kẹsàn wọn ò ní bọjà lórí àníyàn yẹn pé àwọn ọ̀rọ̀ kan mi lórí irun kan ti kí ní wàhálà tiẹ̀ nìyẹn ní táwọn arí làwọn fi dájọ́ so àwọn àfọwọ́ ìsìnìsìn ni wọ́n yẹ kọjá ntán náà bá rí so torí ẹ̀ ni pé ìmáàmù Ṣáfì sọ pé tí wọ́n bá ṣe ákídù nìkan mọ̀tòlákọ̀ tí wọ́n ṣe dàrẹ́ẹ̀tì láṣàrìtọ̀ fíì tí wọn ò fi mọ́jẹ̀mú pé mọ́jẹ̀mú yìí pé a kọra wa láìpẹ́ tí wọ́n sọ tí wọ́n ṣe ní sẹ́bẹ̀ ó ní fanìkáwò thabitun ó ní nìkáwò yẹn lọ wala tufsidu niyya mina nìká shay'an ó ní àníyàn ní níbi tó gbé nìkáwò níbi nìká là ń sọ ó ní àníyàn ní kò lè ba nǹkan kan jẹ́ níbi ọ̀rọ̀ nìká níbi nìká là ń sọ kì í ṣe nǹkan mi o lẹ́yìn niyya torí pé àníyàn ní hadithu nafsin ọ̀rọ̀ náà mi lásán ni وقد وضع عن الناس ما حدثوا به أنفسهم أي ما حدثوا به أنفسهم Ọlọ́run dẹ̀ ti gbé kúrò fáwọn èèyàn èyí tí wọ́n bá bẹ̀mí ara wọn sọ tí wọ́n ò ṣe níṣẹ́ tí wọ́n sọ jáde Ọlọ́run ti gbé kó fún wọn وقال وقد ينوي شيئا ولا يفعله وينويه ويفعله ó sì rọrùn kí wọ́n dà níyàn kí wọ́n fẹ́ ṣe nǹkan kí wọ́n dẹ̀ mọ́ padà ṣe mọ́ ó sì dẹ̀mẹ̀ kí wọ́n dà níyàn kí wọ́n dẹ̀ padà ṣe ẹni tó ń láníyàn yìí ló lè padà má ṣe mọ́ ó jẹ́ pé kọ̀ọ̀dà máa fẹ́ nìyẹn lọ gbére ni so ó ní fayakunu al-fi'lu hadithan ghayra niyya ajá sí pé ní iṣẹ́ tó bá ṣe nígbà yẹn lápadà kàpẹ́tọ̀ iṣẹ́ yẹn rẹ̀ ṣẹ̀ṣẹ̀lẹ̀ ni kì í sàníyàn láàmú lélẹ́rí so ti yé nìsín ó ní kì í sàníyàn láàmú lélẹ́rí so bó ṣe bá ọ̀rọ̀ rẹ̀ lọ torí àsìkò torí ẹ̀ níbi ọ̀rọ̀ nìkáwé eléyìí ó ti yé níbi ọ̀rọ̀ nìkáwé eléyìí so n táwọn àfáà sọ nìyẹn so ó wá jọ nìkáwé mútíà kọjọ nìkáwé mútíà ó fara pẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan ni kọ́dà tá a bá tún wí pẹ̀lú pé ìyẹn bí gẹ́gẹ́ tí rẹ́dí sí fìyẹn láti ló burú torí pé tìǹkáwé mútíà wọn ti yọ àgírí pàwọn ìjọba ṣe àdáàrùn ni eléyìí wọn ọjọ́ àgírí tá a bá wò bẹ́ẹ̀ ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ but ẹ jẹ́ ká mọ̀ pé àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ pé ò yí lórí wọ́n dẹ̀ sọ nífẹ̀ẹ́ nu wọ́n dẹ̀ mọ̀ tí wọ́n sọ so àwọn dẹ̀ fẹ́ sọ pé ìtọ́hùn nínú ṣẹ̀ríà àtọ́lọ̀ ń gbé fún wa ni àwọn ò ní sọ tó pamọ́ wọ́n dẹ̀ tún wo aburú tẹ́nìyàn lè kó sí pé tó bá ṣe sìná nì tó bá lọ ṣe sìná pẹ̀lú obìnrin olóbìnrin ọmọ àní ní ọ̀jẹ̀ ó lè wá jẹ́ pé ẹnìkan èèyàn méjì ní ọmọ sí kó tó di pópó ń lu yẹn tó bá wá ṣe sìná ẹnìkan ẹnìkejì ẹnìkẹta ọmọ àlè ni wọn ò lè jogún ara wọn aburú tún máa ṣẹlẹ̀ lọ ni bọ̀ tó bá fẹ́nífẹ́ aláàlè kọ́dà tó bá padà kọ́ tí ó gbá tẹ̀ jẹ́ pé obìnrin ọ̀padà rọ́kọ̀ ní ó ti ìnira obìnrin ẹnìkan ní ọwà bọ̀ tó bá gbé sìná lọ́ba ṣe ìnira wà fóbìnrin yẹn ènìyàn wà fọkùnrin ènìyàn wà fáwọn ọmọ yẹn ó lè mọ wọn lọ bẹ́ẹ̀ torí pé àwọn ọmọ nìkan máa ń pè wọn lọmọ àlè kí bàbá yẹn ọmọ àlè ni àwọn ọmọ àlè lọ́wọ́ ọmọ yìí bàbá yẹn ò lè so ìbànújẹ́ ayérayé ni fún àwọn ọmọ náà ìbànújẹ́ ayérayé ni fún àwọn ọmọ náà so torí ìdí eléyìí. náà ẹ wo káwọn ẹ lọ fún ilẹ̀ lọ wo fídíò àná ó ṣàlàyé ọ̀rọ̀ yìí dáadáa ẹ̀wọ̀n tí ọ̀gá níjà sọ excuse tí ò ní mínì ló mú wá ó dẹ̀ ti analyse ẹ̀ dáadáa gbogbo tó mú àyẹn kò ní relevancy rárá ó kàn ń try àti cover àwọn àáfàá olórí bú yẹn ni tí wọ́n fọwọ́ sí ká fi ẹ̀tàn fẹ́ obìnrin now ẹ já lọ kí lọ́lọ́run sọ nípa ọkọ àti ìyàwó omi tá a so igi ẹni mo rí fáàsì o tá a so igi ṣó a lè so igi lórí ẹ̀tàn tá a lè so igi lórí ẹ̀tàn ṣé ní mo sọ fún wa pé àwọn aráàbí wọn ò mọ value obìnrin bẹ́ẹ̀ni wọ́n kà obìnrin kún property pé bó bá ṣe wù mí ni mo ṣe property mi bá wù mí kí n pàtì ilé ìbáwọn mi kí ní kó yá kẹrù ẹ òun ọdẹ bí máa lọ báwọn ṣe rí gangan nìyẹn báwọn àáfàá wọn ṣe rí nìyẹn obìnrin ò jẹ́ nǹkan kan lójú wọn nítorí ẹ̀kọ́ wọn pé wọ́n ka Quran wọ́n kíka kí ni wọ́n ka Quran máa sọ fún yín pé ẹ̀dẹ́ ń ti la anú àwẹ̀ mo parí Quran mẹ́ta ò nọ́mà kí ló ń kà ẹjọ́ kí ló ń kà ọwọ́ kan ní kan yọ kí ni ẹ̀kọ́ náà ta ló ń pè ń dà yín náà
ta ló ń pè mí. hello wọ́n sàn àti gbàgbé láyé ń ṣe program lọ́wọ́ wà ló ń sàn àwọn ń ṣe wàásì lọ́wọ́ ẹ̀yìn block ẹni ni o. now má bínú jàre ta ló ẹkọ tiẹ̀ mẹ náà mú lọ ní pé àsìkò àti pé ò tí ì tó mú lọ ní pé wọn mọ value obìnrin wọn ò mọ rárá bí lábá ṣe máa ń lo obìnrin láyé ìjọ́un kánòbì tó dé làwọn náà padà sí. Ebo ló ń ṣe sọ̀rọ̀ ọkùnrin àtobìnrin náà. Báwo sọ tún ní sáì? Quran chapter 4 nìyẹn verse 1. Ebo ló ń ṣe sọ̀rọ̀ yẹn. Ebo ṣe dá wa. Ẹ̀wọ̀n tó dá wa fún. Ẹ̀wọ̀n tó fi wá ṣe. Mo pe ẹ̀yin ènìyàn. Ọlọ́run ní yáyọ àná sọ ẹ̀yin èèyàn. Ẹ bẹ̀rù Olúwa yín. Ọlọ́run ní ẹ bẹ̀rù ọba tó dá yín o. Ẹni tí ó ṣe ẹ̀dá yín. Ẹni tó ṣe ẹ̀dá yín. Láti ara ẹ̀mí kan ṣoṣo. Láti ara ẹ̀mí kan ṣoṣo. Ó sì ṣe Ádámọ̀ nìyẹn o. Ó sì ṣe ẹ̀dá aya rẹ̀ láti ara rẹ̀. Ó wá ṣe ẹ̀dá aya ẹ̀ láti ara ẹ̀ àpépìlẹ̀ nìyẹn. Máa lọ kí ni kàn ṣe rí gbogbo ọkùnrin láyé. Adá ń takọtabo ni. Bọ́lọ̀ ń ṣe ń dá ọkùnrin ló ṣe ń dá obìnrin. Ìjọ́ tóbi bá wọ ayé ọkùnrin náà lọ́kọ ẹ̀ ti wọ ayé pẹ̀lú ẹ̀. Ẹ gbọ́ mi yé. Ìjọ́ tọkùnrin bá wọ ayé ìyàwó ẹ̀ wọ ayé. Ìgbà míì ọkùnrin á wọ ayé ṣáájú ìyàwó. In most cases ọkùnrin ló máa ń kọ́ ń dé. Ọkùnrin ló máa ń kọ́kọ́ ń dé. Wọ́n á lè tó some years, months, àbí days wọ́n tó bíyàwó. Tó máa ń fọ́ níwárè, mo sọ kíní kan rí. Kò sí ọkùnrin kan tí ò ní níyàwó láyé. Kò dẹ̀ sí obìnrin kan tí ò ní lọ́kọ. Mọ́ tá ṣe wá ń lọ́kọ tá ṣe níyàwó. Ṣé nígbà míì Ọlọ́run lè dá ọkọ sí Nàìjíríà. Ó dá ìyàwó sí Amẹ́ríkà. Àìkó dá ìyàwó sí London. Àìkó dá ìyàwó sílẹ̀ Haúsá. Àìkó dá ìyàwó sílẹ̀ Ìgbò. Ìgbà mí dẹ̀kẹ̀rẹ̀ Ọlọ́run máa ń dá wọn síbì kan náà ni. Ẹ̀yẹ́ ni mo sọ, Ọlọ́run ní a dá yín ní takọtabo. A wá yọ ìyàwó yín látara yín. Ọlọ́run fún Ádámọ̀ bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ni. Bọ́lọ́run ṣe é dá wa nìyẹn. Bọ́lọ́run ṣe máa ń dá ẹ̀dá nìyẹn. Ló fi jẹ́ pé obìnrin míì ẹlòmíràn ni wọ́n wá dá ìyàwó mẹ́ta mẹ́rin ni obìnrin kan Ọlọ́run máa ń dá látara ọkùnrin kan. Ẹ wọ́n ò pé kí wọ́n ní ìtumọ̀ méjì mẹ́ta mẹ́rin ẹlòmíràn fẹ́ jù bẹ́ẹ̀ lọ. Ṣé ráwọn tí púpọ̀ obìnrin míì wà ṣé pé ọkọ ẹjọ́ tó ti bí ló ti kú. Ìjọ ti bí bí ọkọ báyìí wẹ́ẹ̀ ló kú. Òun dẹ̀ wà láyé. Ó wà ń bò míì. Ẹlòmíì bọ́ ṣe bí ìyàwó ẹ̀ báyìí wẹ́ẹ̀ ìyàwó ẹ̀ kú. Ẹ̀dá dá láti ẹ̀há ẹ̀ gangan bí ẹ̀ lòun ti kú. Àwọn akọ ọkọ láyé. Ó pẹ́ ń gẹ̀ẹ́tì ni. Ṣé wá rí ẹ̀gbọ́n kan ti kú? Irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n ṣe wàhálà pa ìyàwó kejì ní máa jẹ́ lọ́kà mẹ́rin àbí kẹta àbí kẹrin. Lọ́kọ̀ tó ń dá ọkọ̀ tó lọ ń dá ìhà ẹ̀ tó lọ ń dá ìhà obìnrin látara ẹ̀ ti kú. Ló ṣe máa lọ ṣe ìyàwó kẹta kẹrin ń bò míì. Bẹ́ẹ̀ náà lọkùnrin náà
ṣé láwọn èyí táwọn ìyàwó wọn kú yẹn àwa tí àwa ò kú a máa fọwọ́n ṣe ìyàwó ẹ máa wò pé ọ̀rọ̀ ṣe wá rí bẹ́ẹ̀ sórí ẹni tó lọ bá wa kẹ́ òun àti ìyàwó ẹni tó lọ ń dá ìhà ẹ̀ látara ẹ̀ wọ́n máa pààyàn láti bẹ̀rẹ̀ ọjọ́ wọn ni. ẹ lọ wo orú ìyàwó bẹ́ẹ̀ ọkùnrin sábà fẹ́ ìyàwó lé wọn. ó lè má jẹ́ muslim ó lè má jẹ́ christian ó lè jẹ́ aláwo. ọlọ́run fi ẹ̀sìn tó fífẹ́ àbí fọ́kọ àsìn bó ṣe dá wa bó ṣe dá wa. ẹni tó lọ́n bá dá ìyàwó ẹ̀ tíyàwó wà láyé tọkọ wà láyé tó bá jẹ́ christian àwọn èèyàn christian ló máa jọ jẹ́ kò sí wàá tẹ́lẹ̀ fún wọn nígbọ́ ọlọ́gbọ́dọ̀ jọ fẹ́ra wọn wọ́n lè jọ kú àṣẹ christian. ìmí ìdẹ̀kẹ̀rẹ́ ọlọ́run lè jẹ́ pé ìdílé christian máa bí ọkọ tí wọ́n bí ìyàwó sílé muslim á padà gbà síláàmù ọlọ́gbọ́dọ̀ jọ gbé dalẹ́ ni. àbí kó jẹ́ pé ìdílé muslim náà bí ìyàwó sí wọ́n bí christian sí ìdílé ọkọ ó wá padà fẹ́ra wọn ṣe lóbìnrin yẹn ó máa rí christian gbẹ̀yà ayé ẹ̀ nìyẹn ló ṣí òjò. àyè tó bá dẹ̀ tún lágídí pé irọ́ o mi ò gbà ìhá ẹ̀ ní ìbọn mi ò gbà kó ká máa ṣẹ̀ṣẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n lè jọ pé dalẹ́ máa jọ fi kú ni. ó tún wá wà nú àwọn obìnrin Allahu Akbar. lẹ́yìn tọ́lọ́ bá dá ọ̀rọ̀ tí mo sọ yìí àyà ẹ̀dà ìyẹn ò lè yé wọ ọ̀rọ̀ ńlá ni tó yẹ ọ̀rọ̀ ńlá ni ó jìnnà sí lákàyè gan. ọlọ́run tún máa ń dé obìnrin mi ṣe pé ọlọ́run sì lè dá ọkọ ẹ̀ kó sì lò bí ọdún mẹ́wàá láyé kó tó dá òun kóhun tó wáyé àkójù bẹ́ẹ̀ lọ. ọkọ láti wá fẹ́ ìyàwó tó máa dá láàmú ṣé tí wàá tí ì fẹ́ ìhá ẹ̀ kò ní gbádùn. ṣé ẹjọ́ tó bá fẹ́ ìhá ẹ̀ gangan tọ́lọ́run yọ látara ẹ̀ gangan wọn ò ní túká láéláé wọn ò níjà níjà yẹn bá lé tó bá lọ á tún padà níjà yẹn bá lé tó bá lọ á tún padà tó bá lọ wọn ò ní jọ túká láyé wọn yóò máa wà dá lẹ́ni but wọ́n máa understand ara wọn dáadáa ṣé irú àwọn yẹn tó bá ti jọ gbé pọ̀ ẹni kó máa ń jọra wọn ṣé wọ́n tàbúrò ní ẹ̀ tó lọ ń dá ẹ̀ha ẹ̀ látara ẹ̀ gangan nìyẹn. wọ́n máa jọra wọn gan wọ́n máa jọ ń dàgbà nílé ẹ̀ wọ́n máa jọra wọn wọ́n máa dàbí tẹ̀gbọ́n tàbúrò ẹ̀ tó lọ ń dá ẹ̀ha ẹ̀ látara ẹ̀ gangan nìyẹn. kò sẹ́ni tó lè mọ̀ kò sẹ́ni tó lè rí tó bá ti kan tiẹ̀ ẹ̀ ó kàn nìyẹn. dájọ́ tí mo sọ̀rọ̀ yẹn ń jọ kan lọ́nà nǹkan á bá mi yá ọ̀rọ̀ tí mo sọ yìí nígbà kó jọ̀rọ̀ òun o tó ti wà ó sọ́kọ́ lọ lé ọkọ kan tó ti pẹ́ ń bẹ̀ bla 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 ó tó ṣe wàá pàdé ìhà ẹ̀ ṣé wàá rí ìhà ẹ̀ náà ó ti níyàwó tẹ́lẹ̀ o wọ́n yọ túká ní o ọmọ tí wàá rí láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó wà nílé ọkọ yẹn ó ẹ̀ṣọ́ àbímọ fún tó jẹ́ tiẹ̀ gangan. gbogbo márèjì kan náà ló máa ń bí ọmọ o gbogbo márèjì kan ló máa ń bí ọmọ o márèjì kan o márèjì ẹ̀bùn àmì kí náà ń pè ènìyàwó ni ọmọ bíbí. wọ́n náà sọ pé tó bá ń wà á máa fún yín ní nìkẹ́nìkan máa bọ́kùnrin ìmí obìnrin ìmí pé bákan ló ń bá bo ìmí àlè ní fún lẹ́yìn kankan rárá. má jẹ́ mo po fẹ́ ha ẹ ìyẹn ò sọ́rọ́ kó bímọ má jẹ́ mu yẹn kọ́ nìyẹn dandan kọ́ o dandan kọ́ nìyẹn. o tó bá ti pàdé ìhá ẹ máa jọ dára yín mọ̀ torí wàá yín máa jọra yín gan. ìwà yín máa dọ́gba ihun tó ń ṣe lọ́wọ́ máa ṣèwọ́ náà. ẹ máa gbé kí ló dé ṣé ò sí kí ló dé bó o ṣe ló ṣe máa rí ìhá ẹ̀ gangan nìyẹn. ẹ máa jà ẹ máa pọ̀ tó lẹ́ máa understand ìjà tẹ́jọ́ ń jà. ìjẹ́ èèyàn máa gbẹ́ ẹ̀ méjèèjì for sure. tó lọ́yìn sọ pé
a dá yín A dá yín láti ara ẹ̀mí kan ṣoṣo. látara Ádámọ̀ láti jọ bẹ̀rẹ̀. Ó sì ṣe ẹ̀dá aya rẹ̀ láti ara rẹ̀. Ó wá ṣe ẹ̀dá yín láti ara ìyàwó yín láti ara yín. Ẹja lọ àyà mi. Suratul A'raf, Quran 7, verse 189. Kálẹ̀ mo bọ́lọ̀ ṣe pọ́n ní tó máa ń pè níyàwó, ó lè fẹ̀tàn fẹ́ yàwó láéláé. Torí pé ìhà ìlú fẹ́ fẹ̀tàn fẹ́ ẹ̀ náà. Wọ́n lọ fẹ̀tàn fẹ́ ìhà ẹ̀ tí ẹ bá ẹ. Ó ti fi àlè ṣèyàwó, ó fi ìyàwó ṣàlè nìyẹn. Ẹ̀ṣẹ̀ ńlá burúkú ni. Òun ni ẹni tí ó dá yín láti inú ẹ̀mí kan ṣoṣo. Ọlọ́run àlá dá yín látara ẹ̀mí kan ṣo. Ó sì ṣe aya rẹ̀. Ó wá ṣe ìyàwó yín láti inú rẹ̀. láti ara yín. Kí o lè máa bá a gbé. Kí ẹ lè jọ máa gbé pọ̀. Ẹjọ́ ṣé ìyàwó tí wọ́n fi ẹ̀tàn fẹ́ kẹjọ gbé pọ̀. Ẹ sì ní gbèdéke jọ tẹ́jọ gbé àbí. Ṣẹpẹ́ ṣẹ̀ ńlá lẹ́dá. Ọlọ́run á dá yín kí ẹ lè jọ máa gbé pọ̀ ni. Ṣé èkú? Ẹni ọ̀wá àti mo kà fún yín jò ní. Pé wọ́n máa ń jà. Ọkọ ń bọ̀ ẹ̀jẹ̀ tí wọ́n yà ẹ̀ wá. Ọkọ bá ìyàwó jà. Ọlọ́run ní ẹ pé àwọn ẹlẹ́rìí. Báwo Quran chapter 4 Suratul Nisa yẹn 34 and 35. Kí ẹ lè mọ̀ pé Ọlọ́run tó dá wa ní takọtabo, ó fẹ́ ká jọ gbé pọ̀ ni. Àwọn ọkùnrin. Ọlọ́run àwọn ọkùnrin. Ni òpómúléró fún àwọn obìnrin. Tẹ̀síwájú nítorí pé Ọlọ́run ṣe àjùlọ fún adákanjọ adákanlọ àti nítorí ohun tí wọ́n ná ní dúkìá wọn. Bẹ́ẹ̀ni owó ni. Nítorí náà àwọn oníwà rere obìnrin ni olùgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. Bẹ́ẹ̀ni. Olùṣọ́ àṣírí bí Ọlọ́run ti sọ. 35. Tẹ́ bá sì fura àìrẹ́pẹ̀ láàrin àwọn méjèèjì. Ọlọ́run tẹ́ bá fura pé àwọn méjì ń jà, ọkọ ń bá ìyàwó jà, ìyàwó ń bọ́kọ jà. Ẹgbẹ́ kò sí fẹ́ tán ní ìsìlámù rárá. Àwọn olórí bú àwọn àfáà yẹn ni wọ́n dá wà náà fẹ́ sọ ìsìlámù lẹ́nu, wọ́n sọ lóko tí ò ń ṣe tiẹ̀. Àwọn bùnbáàsì bùntèmíà olórí bú àfáà yẹn ni wọ́n gbé ká máa fi ẹ̀tàn fẹ́yàwó wọnú ìsìlámù fún wa. Wọ́n lẹ́ ń ṣara wa, wọ́n dà wá rú ni. Náà. Bẹ́ẹ̀ bá fura ìrẹ́pẹ̀ láàrin àwọn méjèèjì. Ọlọ́run tó bá ṣe àkíyèsí pé àárín ọkọ àtìyàwó ògún mọ́rán. Ẹ̀yin adájọ́. Ọlọ́run ní ẹ̀yàn àwọn onílàákàyè. Kan nínú àwọn ènìyàn ọkọ. Ẹ̀yàn láti ìdílé ọkọ tó fi ẹ̀tàn fẹ́yàwó àbí. Tó fi ẹ̀tàn fẹ́yàwó lẹ́ máa yàn. Ọkọ mọ̀ pé ọ̀gbẹ́ni ọdún kan mo fẹ́ fẹ́ ẹ dà. Máa wá lọ lẹ́wàá yan ẹlẹ́rìí alátúnṣe láti ìdílé ọkọ ẹlẹ́tàn tí àwọn eléyìí. Àti alátúnṣe kan nínú àwọn ènìyàn ìyàwó. Àti látọ̀dọ̀ àwọn ìyàwó tó yọ máa jókòó pé àbú kí ló ṣẹlẹ̀, úmù kí ló ṣẹlẹ̀, ohun yẹn ń pera wọn ni àwọn ranù. Àgbọ̀ Yorùbá mọ́ àbú. A lè pe bàbá. Ẹjọ́ orí burúkú ló bá àwọn wèrè yìí ní. Àbú ẹjọ́ kí lẹ́fẹ́ jẹ láàárọ̀ ìwèrè ó mọ́rúkọ ẹ̀. Bàbá tún wá. Kí bàbá tí wá di bídíà báyìí ni. Káníà bàbá Fátímọ̀ báwo ni o? Bàbá Aisha, ìyá Aisha, bàbá Aisha ó di Umu Aisha, Abu Aisha, ẹ ṣe èrè ni, ó rẹ̀ yìí ni. Ẹ pa èdè wa rẹ̀ ni. Ẹ fẹ́ sọ̀rọ̀ àdùnnà lábáwá ni. A ṣe ìsìláàmù sọ ayé lárúbáwá. A jẹ́ mùsùlùmí kò sọ àdì kíni lárúbáwá. Èdè wa lèdè wa. Èdè wa lèdè wa. Ewé làbú èwo ni umu ìṣí ni. Abu umu. Náà. Bí àwọn méjì bá fẹ́ àtúnṣe.
ọlọ́wọ́n táwọn méjèèjì bá fẹ́ àtúnṣe. Ọlọ́run yóò ṣe àwọn méjèèjì ní kòńgẹ́ láàrin wọn. ẹjọ́ ṣọ́kọ tó fẹ̀tàn fẹ́yàwó máa fẹ́ àtúnṣe. ọkọ tó mọ̀ wípé Umu Aisha ọdún kan fẹ́ fi fẹ́ ẹ ọdún kan dẹ̀ ti pé ayangan rojọ́ àbú ẹ ti gbọ́ wẹ́wẹ́wẹ́ no problem. Umu nǹkan mo ti gbọ́ ẹ bá ń bẹ àbú ìmọ̀ tí mo ṣe àwọn ọmọ tó yẹ kẹ̀ ọdún kan làbúsá inú ẹ̀mí ẹ̀ kó máa fẹ́ ọdún kan làbúsáyìn kó máa fẹ́ inú ẹ̀mí ẹ̀ rẹ̀ báwọn ẹbí ẹ̀ ó wọ́n fi ẹgbẹ́ rọ̀f ó dẹ̀ lọ́ntì ẹ̀ wọ́n àbú eléré ibú wọ́n àbú wèrè now ìjà kò mẹ́ ọlọ́lá dáyín látara kiri ẹjọ́ ṣé ìyàwó tí wọ́n máa fẹ́ ṣé kò ní nífẹ̀ẹ́ ni àwọn ilé ò nífẹ̀ẹ́ obìnrin wọn ò nífẹ̀ẹ́ obìnrin rárá náà Quran chapter sọ́ọ̀tù Rome Quran 30 verse 21 wọn mọ tó ń pè lóbìnrin rárá wọn mọ tó ń pè níyàwó wọn mọ value obìnrin kúrẹ́ sọ fún yín gbogbo ẹni tẹ́ ẹ fáwọn àbú wèrè yẹn ẹ ti lọ́pọ̀ àbú ń ṣàkíyèsí pé àbú àníyàn lórí ìfẹ́ mi ẹ pè wọ́n jókòó gbogbo ẹni tẹ́ fáwọn nínú gbọ̀n tó bá ṣòkòtò jẹ́ yẹn ẹ̀yin ń pa mí òjá mi ò dáa ó ń bẹ̀ sì jẹ́ mo ti gbọ́ yín ẹ padà yin mi báwo má da ẹ̀sà dán wà lẹ ẹgbọ́n mẹ́rin tán tábùdé tó ní mo kọ̀ ẹ́ a ní wèrè kan ni wọ́n ń jò ní ó wọ̀ ní pé obìnrin ò fẹ́ kí n tọ́ bọ̀rọ̀ yẹn ni ní àwọn adáyà yìí jẹ ó máa dáyà yìí jẹ ọdún lè bá mi sọ̀rọ̀ lè fà búlẹ̀ pẹ̀lú ẹ̀ àbú wà ní Saudi Arabia ó ti lọ ń kéwú ni o ó dẹ̀ pé àwúó tó bímọ mẹ́rin fún lórí fóònù àbí mẹ́ta ní Bàrígà Bàrígà lọ́jọ́ ń gbé o náà lérí bú àbú wèrè yìí o ó dẹ̀ ní Umu kiri gan mo kọ̀ ẹ́ ó lọ kéwú Saudi Arabia ni o àníyàn ni pé tó bá bímọ mẹ́ta tán mo fẹ́ lòmíì ìfẹ́ bá yín lé nílẹ̀ bí mẹ́ta ó dẹ̀ pé wọ́n ọjà kó tó kú òǹlé o òun ló sì ní airport tó lọ Saudi o tó lọ lé kéwú o ó dẹ̀ dọ́hùn ó dẹ̀ pé mo kọ̀ ẹ́ lẹ́ẹ̀mẹ́ta ní abẹ́ sí sunkún àwọn ọ̀rẹ́ ẹ̀ náà fẹjọ́ sùn ní pé ìyàwó àáfàá lágbájá tí mo mọ̀ eléyìí gbé máa lóun kọ ìyàwó tó gbé lórí fóònù mo kọ̀ ẹ́ lẹ́ẹ̀mẹ́ta ọ̀rẹ́ ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tó gbogbo náà mo kọ̀ ẹ́ wọ́n á ní sọ fún pé kó pè mí àbí kó wá rí mi ẹlẹ́yà ní obìnrin yẹn o ẹlẹ́yà lóbìnrin ẹlẹ́yà ní o tó ní mo kọ̀ lẹ́ẹ̀mẹ́ta o láì lérí bú oníṣòkòtò bú àwọn onírùngbọ̀n wèrè yìí pé ìdọ́mọ ẹ̀sádùn ò dàárọ̀ inú ẹ̀kọ́ náà lọ́wọ́ ó ti wá dé ìsìn ó ti fẹ́ ìyàwó mi torí wọ́n tó fẹ́ yẹn náà má wọ́rì gbèlékè tiẹ̀ náà ń bọ̀ Yorùbá ní pàṣán tá a fi nà ìyàwó tá a fi nà ìyálé ìyàwó ń bẹ lókè àjà dey play aláìní tẹ́ ẹ̀ fẹ́ wọn àdánwò lẹ́ ń fẹ́ pẹ́ẹ́lẹ́ fáwọn onírùngbọ̀n yìí àdánwò ayé lẹ́ ń fẹ́ àdánwò ayé àwọn lẹ́ ń fẹ́ ẹ̀tàn lọ́ fi bá yín lò ẹ̀tàn lọ́ fi fẹ́ yín ó ti wà láníyàn wọn ọjọ́ tó máa kọ̀ yín ṣẹṣẹ àwọn tiẹ̀ ń gbọ́dọ̀ sẹ́ bí lẹ́nu ni ká ń lẹ́bí inú wọn lẹ́bí rárá ẹbí ò jọ wọn lójú ìyá wọn ìgbà àkólẹ̀ ni bàbá ìgbà àkólẹ̀ ẹbí ìgbà àkólẹ̀ ni ó ti ẹbí àtẹnìkan kó ti ẹ̀ ń sọ̀rọ̀ yín jò ní dáná náà kọ́ ní àná nì wọ́n ní etí ẹ̀dùn ẹ má bínú o Dr. Sharafudeen Gbadebo kí ni sọ́ọ̀nì mú yín gangan kí ló kọ̀ dílé yín
Gbádébò èso kọ ìsìlámù kẹ abẹ́ mo kàn béèrè ní o dókítà kí ni family name yín ní Ògbómọ̀ṣọ́ Gbádébò èso orúkọ ìsìlámù orúkọ àbí èmi náà yẹ Gbádébò ni mí ṣé n kárúkọ mi Àlàbá gangan àmútọ̀run wá nìyẹn torí yá mi bíbejì yá mi jẹ́ kí ni ó bíbejì ó bí ọkùnrin kan obìnrin kan ṣé lọ́kùnrin tó bí ìyẹn tètè kú bí ọlọ́mọ ọdún kan ìyẹn ti kú ó wá kú Kẹ́hìndé ìfẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan wọn lọ́kùnrin ni Táyé yẹn ó wá bí Dòwú wọ́n ṣe wá bí èmi náà ṣe pé wọ́n bí mi padà wọ́n ṣe wá bí èmi torí kí ni kò máa ń yà mí lẹ́nu nínú ìgbésí ayé ẹ wọ́n tó máa ń yà mí lẹ́nu kẹ́rí àmì kan wájú orí mi àmì eléyìí lérí kẹ́rámì yẹn bó ṣe wà lórí Kẹ́hìndé gangan nìyẹn àmì bó ṣe wà lórí Kẹ́hìndé gangan bó ṣe ibi tó wà gan tó wà lórí mi náà ló wà lórí tiẹ̀ ẹ mọ̀ tó wá fọ́n nì píríọ̀dù kan wà tó yẹ pé àtàwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò gbọ́n Kírísítẹ̀nì gbogbo wọn àwa méjìlá lọ ṣọ́ọ̀ṣì rí láyé èmi àti Kẹ́hìndé lọ ṣọ́ọ̀ṣì rí láyé a lọ rí láyé a méjèèjì là lọ ṣọ́ọ̀ṣì rí ní ọ̀sẹ̀ lọ yẹn jẹ́ jáwé lọ jí James àwọn òṣèré ó lè gbọ́ àwọn tó kù wá padà gbà síláàmù ẹ gẹ́ẹ̀tì mi àmì ìtagbára ayé gangan jù nìyẹn o tí wọ́n dàárọ̀ yìí irọ́ ọgbọ̀n ọmọ kékeré nìyẹn náà ọmọ kékeré nìyẹn ẹ̀kan lọ kọ́ tí wọ́n ń ṣe èrè ní ọgbàdùn ni gbàmọ kéré nìyẹn tí mo wà lọ́mọ ọdún méje ìyá bàbá mi wọ́n mú lọ ṣọ́ọ̀ṣì ńgbà yẹn wọ́n dẹ̀ kàn mí ń kó mu rẹ̀ sápàrà mi ò lọ mọ́ àwọn agbọ́dọ̀ ọmọ alára súwìtì ni àní kéèyàn gbọ́njú ó lọ ṣọ́ọ̀ṣì mi ò lọ rí kéèyàn gbọ́njú o wọ́n àbúrò wa lọ ṣọ́ọ̀ṣì yáàbèjì kíkírá wọn lọ ṣọ́ọ̀ṣì wọ́n padà sí láǹbà kódà Ìdòwú lọ ṣọ́ọ̀ṣì rí èmi tẹ̀lé ó lọ ṣọ́ọ̀ṣì dáadáa ala lórí tó ni mo fi ń já Àlàbá get ṣe pé irú ẹ̀ tó tẹ̀lé mi ẹ̀ ń sìn Síkírà àìná símọ́ yẹn máa jẹ́ Ìdògbé ẹ̀rọ máa ń pè Síkírà máa jẹ́ ìmọ̀ tó ń pè yẹn náà mo dẹ̀ ń jẹ́ ọ̀kan láwọn ara àwọn àbísọ àbí kí ni wọ́n máa ń pè àmútọ̀run wá làwọn yẹn Àlàbá ọ̀kan láwọn àmútọ̀run wá lórúkọ méjì yẹn lórí mi nìkan lọkùnrin wọ́n tí a mi nìkan lọkùnrin mi níwájú mi nílẹ̀ mi nìkan lọkùnrin mi ní Dáúdù ilé mi lọ lórí ẹbí nìkan lọkùnrin ẹgbẹ́ orúkọ mi pọ̀ bàbá tó bí ìyá mi ló máa fọ́n kí bàbá àgbà. wọ́n máa ń pè ní mẹ́níjà ni bọ̀ mẹ́níjà làwọn òde èdè Ìjẹ̀bú mẹ́níjà wọ́n máa ń pè ní mẹ́níjà àwọn ẹ̀ máa ń pè ní bẹ́ẹ̀ dọ̀la àti bẹ́ẹ̀ lọ èmi náà ń jẹ́ Gbádébọ̀ mo ń jẹ́ Gbádébọ̀ dáadáa orúkọ mi Gbádébọ̀ Adégún Àdẹ̀ ni mí bàbá mi ń jẹ́ Abdulrasaq family name ní Adégúnwà bàbá mi gangan Abdulrasaq ló ń jẹ́ bàbá tiẹ̀ ń jẹ́ Yusuf again bàbá mi Yusuf ló ń jẹ́ bàbá tèmi ń jẹ́ Abdulrasaq èmi ń jẹ́ Jamiu ẹ ti gẹ́ tiẹ̀
now ìjà padà sí àyà tá à ń bọ́ bọ̀ back to Rome verse 31 verse 21 ìyá 21. àti pé ọlọ́ni àti pé ó ń bẹ nínú àwọn àmì rẹ̀ pé ó wà nínú àmì Ọlọ́run pé àmì Ọlọ́run ni o tẹ́ bá tọ́ ìpẹ̀lú ọmọ náà ni pé kí ni. ó dá àwọn aya fún yín. Ọlọ́run làwọn la dá aya fún yín. ẹ jọ ṣe lè rí ibú tó wá gbé fatuwa kalẹ̀ bá a lè fi ẹ̀tàn fẹ́ yàwó ṣe lè rí ibú kọ́ ni wọ́n ni. wọ́n gbarú ẹ̀ wọlé wọ́n ta ṣé kèfèrí kọ́ ni wọ́n ṣọ́ọ̀tà Ọlọ́run kọ́ ni wọ́n ni. Ọlọ́run làwọn la dá àwọn ìyàwó yín. bá a tún gbé. àti pé ó ń bẹ nínú àwọn àmì rẹ̀ pé nínú àmì Ọlọ́run ó dá tọ́lọ́ fi sórí ilẹ̀ tá a gbọ́dọ̀ bà á jẹ́ ní kékeré. ó dá àwọn aya fún yín. ó dá àwọn ìyàwó fún yín. àmì Ọlọ́run ni kí wọ́n wá fi ẹ̀tàn fẹ́ àmì Ọlọ́run ṣe pé lérí bú ló ń tọ̀hún. kí ẹ lè bá máa rí ìfàyàbalẹ̀ lọ́dọ̀ wọn. kẹ́ ẹ lè máa rí ìfàyàbalẹ̀. ẹ jọ sóbìnrin tó láníyàn kí màá tó kọ́ ọ lẹ̀ kí lè fàyàbalẹ̀ lórí obìnrin yẹn. Ọlọ́run sọ ẹ̀yin sọ bí. ẹ tó wá ń tanra yín jẹ àwọn àbá tó sọ àwọn tó wọn bẹ̀rẹ̀ Ọlọ́run rárá eléré ibú ni wọn. wọn bẹ̀rẹ̀ Ọlọ́run pàápàá ọ̀gá níyà má dírẹ́sì irọ́ fún wa. àwọn àbá tó sọ bẹ́ẹ̀ eléré ibú gbogbo wọn. ọ̀tá Ọlọ́run ni wọ́n ń tọ́ì pẹ̀lú àmì Ọlọ́run. wọ́n fàmì Ọlọ́run pa mí dì. ibi tí wàá sí wà ní ọ̀sẹ̀ kí n bọ́ sí rẹ̀ mo la máa ní ìdí 150,000 naira láti ṣe wá sí ọ̀sẹ̀ yìí láti ọ̀la lọ Thursday 9 to 11 Friday 9 to 11 Saturday mọ́júmọ́ Sunday. a máa ní àjùmọ̀ní mosque ní Sosanya Street Okunola bus stop Ẹgbẹ́dá Ìdímù road Sosanya Street Okunola bus stop Ẹgbẹ́dá Ìdímù road gbẹlámáwà lọ́sẹ̀ yìí tọ́lọ́ bá fún yín bá fún sàkáǹtì orí tọ́lọ́hún 150,000 la níìdì ẹ bá wákàtí yẹn síbẹ̀ 150,000 la níìdì 150,000 a máa ná lọ́sọ̀ọ̀sẹ̀ ní ọ̀rẹ́ pé mo sọ fún yín jẹ ìjọ Saturday engine stop engine yẹn bàjẹ́ ni ó a máa tún lọ tún yẹn ṣe kí o sí 150 tá à ń gbà yẹn o tá à ń náà kò sí mẹ́ o extra money tún nìyẹn o Ọlọ́run ló ń bá a ṣe wàláhì Ọlọ́run ni Ọlọ́run ló bá a ṣe Ọlọ́run ni wàláhì Ọlọ́run ni alhamdulillah. Now Okunola bus stop Sosanya Street Àjùmọ̀ní mosque ìjágbàdì jọ látọ̀la lọ 9 to 11 ní o Friday 9 to 11 Saturday mọ́júmọ́ Sunday. wọ́n bá ní ìbéèrè ìyá pàdé rẹ̀ tó ló ti ẹ̀jọ́ mi lójú last Saturday ó yẹ ká pásọ̀ kan jáde ládùúgbò mo ti lọ síwájú ládùúgbò yẹn rí 15 years ago pásọ̀ kan jáde ẹ fẹ́ dá yẹ́ẹ̀sì ńlẹ̀ ó dùn mí pé fídíò yẹn voice yẹn crack láṣọ upload ẹ̀ ń gbà yẹn pé búrúdì ò tẹ̀ tí ìyá ẹ̀yẹ tó bá yẹn gbà yẹn 15 years ago ìyá ẹ̀yẹ ń gbà yẹn rárá wọn upload àbá ṣe tán à ń gbé live o sísì live àwọn rìkọ́ọ̀dù wọn upload ẹ̀ létà ni àríkọ̀dẹ̀ sórí DVD àwọn kánkọ̀ àtàwọn máa ń lò ń gbà yẹn ó máa ń rìkọ́ọ̀dù àwọn oní MB memory yẹn ni àwọn abọ́n ẹ̀ sórí laptop àwọn upload ẹ̀ sórí YouTube ẹ máa ń ṣe nìyẹn pẹ̀lú àgbà yìí tí wọ́n á lò nígbà tí fẹ́dájẹ̀ sílẹ̀ àwọn oníkẹ́sẹ̀tì gbangba tó máa ń rólù yẹn ni wọ́n ní VHS gbogbo ìjọ Thursday ó gbàdúgbò yẹn ó kọjá lójú agbo ní ẹ̀ tún ti dé ó wà lọ organize àwọn aládùúgbò pé wọ́n stop wa alhamdulilayi mọ́mù tó wà mẹ́ mọ́mù tó gbé sí iye dáadáa ni wọ́n nínú kí ọtí ń dà á láàmú àwọn aláwọn saviour yẹn wá fẹ́ dá wọn dúró kò jọ ẹ máa bá wà sí lọ wà ń bí nígbà báyìí wà ń bẹ̀ láti Thursday tí dàárọ̀ Sunday ni wọ́n dídé
ayọ̀ àwọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni. wọ́n ti bá wọn ṣe dá fún ìmọ̀mù yẹn àmín. iná àtẹ̀yìn náà. bisimilahi rahman rahim inna atainaka al-kawsar fasalli li rabbika wanhar inna shani'aka wal abtar. náà padà sí sọ́ọ̀tù Róòmù yẹn 30:21. àti pé ọlọ́ni àti pé ó ń bẹ nínú àwọn àmì rẹ̀ pé ó wà nú àmì àwọ̀ Ọlọ́run wípé ó dá àwọn aya fún yín. Ọlọ́run dá àwọn ìyàwó fún yín. Àmì Ọlọ́run ìyàwó ta ní o. Àwọn ìyàwó wa àmì Ọlọ́run ni wọ́n lórílẹ̀. Ẹ bá tó ìpè lámì Ọlọ́run kèfèrí ló ń tọ̀hún. Náà ó dá àwọn aya fún yín. bẹ́ẹ̀ ni láti ara yín. láti ara wa kí ẹ lè máa ẹ mọ̀ pé gbogbo ẹ̀dá lọ́lọ́run dá obìnrin kan látara ẹ̀ dandan ni. Yẹ́lẹ̀ ètè kú àwọn kọ́kọ́ ètè kú Ọlọ́run dá ọkùnrin kan pẹ̀lú obìnrin kan ni. Ìṣẹ́jú níyàwó láyé àyàfi tí àwọn ìjọba ti kú àbò ní problem ìyàwó ẹ̀ wá lọ fẹ́ ẹlòmíì ó lè mọ̀ pé ń ta dámọ̀ ẹni ò lè mọ̀ until ẹ bá tó pàdé. bẹ́ẹ̀ni. ìgbà míì Ọlọ́run máa ń tọ́ ọkùnrin jẹ́ pé láti ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ ìhà ìlú máa fẹ́ wọ́n á jọ wà dá lẹ́ni wọ́n á jọ wà dá lẹ́ni wọ́n wá jọra wọn láti ìdọ́jú alẹ́. mo dẹ̀ sọ fún yín wẹ́n tẹ̀ ń wá àwọn tiktoker báwọn social media adviser ó máa ń dùn mí. Ìwọ tó lọ́kọ ńlé ó wá ń fẹ́ jọ ọkọ ẹ̀sùn ẹni tí ò lọ́kọ ńlé sórí ẹ̀ yìí ni. ẹ̀gbọ́n mi yé wọ́n tọ́ka yẹn wọ́n lọ́kọ ńlé. A jẹ́ pé wọ́n lè advice wọn kò ní ọkọ kan bọ́ síbòmíì. Ìmí inú wọn ọmọ mẹ́ta bàbá mẹ́ta ló ń bí fún. Ìmí inú wọn ọmọ mẹ́rin bàbá mẹ́rin ni. Ìmí ọmọ mẹ́rin bàbá márùn-ún. Ó bí wọn kọ̀ọ̀kan ni. Olú máa bọ́ sórí kínní. Ẹ̀yin obìnrin ẹ tọ́jú ọkọ yín ẹ fọkàn balẹ̀. Tó bá fọ́ ìyàwó lé yín tóun dúró. Ó yẹ jẹ́ pé ẹ ló mà. Ẹ pẹ̀lẹ́ mà ẹ kú ètò mà. Ẹ jọ mà. Ṣé ìwà ilé ọkọ mà wọn ò bí ló máa gbé ẹ ṣépè ni. A ní àbólé burúkú lè kí là ń wí kí ló wí. Èèyàn ẹja máa wá sí àlọ́ ìṣiṣẹ́ tó jẹ́ kó gbogbo àgbẹ̀ nìyẹn. Èèyàn lọkọ ẹ̀yàn obìnrin jà tọ́jú àwọn ọkọ yín o wọn ò ní dá yín lóhùn. wọ́n dáhùn owó ẹ̀. Ẹ máa bọ̀rọ̀ làwọn yẹn. Tó rẹ̀ yín ni. Ṣé ẹ tó kú olé ọkọ kan bọ́bù mi. Tó wá jàjà ríbì kan tún rúnra ẹ̀ mọ́. Tó máa jẹ́ adviser fún wọ ọ̀dẹ̀ ni ẹ o. wọ́n ló gọ jù. Wọ́n ló gọ jù. Nítorí lè kú olé ọkọ àkọ́kọ́. Nítorí ọmọ ẹni pé má wọrí o. Ilé ìkẹyìn lèmi wà yìí. Lọ́kọ ẹ̀yìn wà wèrè àwọn ọkùnrin wèrè gbogbo wọn. Ọ̀gbádùn. Wọ́n gba àwọn ọkùnrin kankan o. Ó fẹ́ kó kú omi ẹ̀ kó tó wá tún tẹ́lẹ̀ kejì wò. Tó bá délẹ̀ kẹrin bíi tiẹ̀ ẹjọ́ á di déédéé dìdìrín ní gbogbo yín. Bó bá gba advice lẹ́nu obìnrin ó kọ́ òkú ṣe lọ́kọ ńlé wàn. Ọkọ yẹn ọdún mẹ́rin ló fi jọ gbé pọ̀. Mo sọ ọkàn jẹ tàbí last week. Mo ní ìjọ tí ìyàwó bàbá mi lọ́sọ̀ sọ̀rọ̀ Adébọ́lá Adégún àwọn FR tó ń ṣe 78th birthday nínú ilé bàbá obìnrin òfọkùnrin kan ní bàbá mi lọ́kọ́ fẹ́ ya Celine kò fẹ́ níbọ̀dẹ̀ òun lọ́kọ́ fẹ́. Wọ́n ń ṣe 78th birthday Professor Balógun lábẹ́òkúta wọ́n ní kan sọ̀rọ̀ ẹlòmíì náà sọ̀rọ̀ nípa ìyá yẹn wọ́n á náwó pé kémi náà sọ̀rọ̀ wọn wo bẹ̀ kémi náà sọ̀rọ̀ wọn wo bẹ̀ bàtà tó bá Professor á ṣe tán wọ́n bá ń gbọ́ bàbá ẹgẹ́ mú náà pé kémi náà sọ gbólóhùn kan ní àfa kí ló fẹ́ sọ ní fẹ́ sọ ni pé ẹ̀yin obìnrin tẹ́ wà ń bí ètò ọlọ́kọ lẹ́nu yín àti tí ò lọ́kọ lé ẹ bá gba advice ẹ bá bá yá yìí màá ní ẹgbẹ́ torí kí ni ṣé bàbá yìí ó burú débi pé tómi fi bá gbé dàárọ̀ yìí èèyàn ẹlòmíràn mẹ́sàn-án ni wá sọ pé mo ní màá sọ wọ́n tẹ̀ wá ní wọ́n kẹ́lẹ́ jábẹ́ bọ́dà bẹ́ẹ̀
bàbá ìwúlé mi pé mo gba nonsense tó mi fi lè gbàgbé di 70 years of age ọ̀gá ni ẹ wọ́n á gbàmọ̀ lẹ́nu ẹ wàá tún ilé tò wọn ò bí wọn kún ẹ̀ lè kúlẹ̀ ọkọ òbí àbá ìdá di táìmù yìí ẹ gbàgbé ẹ tó máa advice ẹ wà pẹ́lẹ́ ọkọ yẹ́n ọ̀sẹ̀ náà máa ẹ dey play ẹ ti lọ tán náà. àti pé ó ń bẹ nínú àwọn àmì rẹ̀ pé ó dá àwọn aya fún yín. mo bọ̀ ẹ̀yẹ wo irú Jọkẹ́ Silva tó fẹ́ lu Jacob irú yẹn tẹ bá bí léèrè ó ní Allah Akbar ẹgbẹ́ mi yóò ní tíátà ni wọ́n jáde sí gbòòrò dáadáa àwọn tún sẹ́lá bẹ́ẹ̀ lọ gbìgbó náà o wọ́n dé ìjọ fẹ́ràn ọdún ojú alẹ́ tẹ bá bí Jọkẹ́ Silva léèrè mọ́mì wọ́n lè ṣe mánéèjì Olú Jacob wọ́n fún ẹ láàbẹ̀sì tó dá òní fi lé ọkọ ẹlẹ̀ ẹ gẹ́ẹ̀tì mi àgbọ́yé torí ó máa ní irú tójú Jọkẹ́ Silva rí ẹ pé screen ẹ̀yìn wò screen ẹ̀yìn wò ẹ mọ́tò àlábẹ́lẹ̀ wọn o Jọkẹ́ ló lè ṣàlàyé pé ọkọ mi Olú àwọn èèyàn nìyẹn ìwọ ọkùnrin náà wá bí advance lọ́wọ́ Olú Jacob bó ló ṣe mánéjì Jọkẹ́ tó fi lù ẹgbó tó báyìí àwọn tó lè fi láàdváìsì nìyẹn o ṣé láwọn eléyìí tán ní bóbìnrin gbé léyìí ẹ ti tán ánà ni anokun lasa Umu Aisha gbà mí létí lánàá àní ó ṣe kí ni lé dànù àwọn obìnrin ìlú lé dànù lọ́wọ́ sọ tí wọn ọmọbìnrin manage mo bá lù wọn gan ọmọ bá lù wọn tí wọn tó ń fọ́ ni pé jẹ́rí púpọ̀ obìnrin ẹni lórí ò ní fìlà ẹni dẹ̀ ní fìlà ò lórí tí ọkùnrin bá gentle jù fóbìnrin nígbà míì máa ń fọ̀ bọ́ lọ gan get jáfẹ́ tó kulẹ̀. torí omi náà kẹ́kẹ́ máa láṣàn lẹ́ẹ̀kankan o gbogbo ẹ̀ náà kọ́ ni ẹ̀fọ̀ṣọ́ mọ́ ẹ lọ́rùn gbígbà tí fún ẹ ò ń wo gbogbo ẹ̀ náà kọ́ gbogbo ẹ̀ náà kọ́. bẹ́ẹ̀ni. náà. àti pé ó ń bẹ nínú àwọn àmì rẹ̀ pé. Ọlọ́run àánú àmì àwọn Ọlọ́run pé. ó dá àwọn aya fún yín. ó dá àwọn ìyàwó fún yín. láti ara yín. láti ara yín. kí ẹ lè bá máa rí ìfàyàbalẹ̀ lọ́dọ̀ wọn. kí ẹ lè bá rí ìfàyàbalẹ̀. Get ìhà ò ní ní ẹ lára láéláé ìhà ẹ ní ní ẹ lára kódà kó níyàwó mẹ́rin tó lọ bá yẹ kí ìhà ẹ wà nínú wọn wáyé kó ló máa dáa jù náà mẹ́rin yẹn òun ló máa dáa jù ó ní ní ẹ lára rí tó bí pé tó o bá ní ẹ lára ara òun lòun ní lára ní tó bá ń ṣe lọ́wọ́ máa ṣe ìhà ẹ nìyẹn ó lè wà náà mẹ́rin tó ti fẹ́ ẹwà àwọn tó kù àwọn tọkọ ti kú tọkọ ti sá lọ tó kú àwọn tó kù tó jẹ́ mẹ́ta yẹn bọ̀ ìhà ẹ òun ni ẹ lára o ayé láéláé wà á máa rí wọn báyìí látara ìhà ẹ ṣáà ni wọ́n á gbóná ta àtùtù fún ẹ lé ṣáà ni ó bá ti bá ìhà ẹ pàdé bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n yóò bá pàdé tí wàá ti kú o tájà káyọ̀ bá sì pa kékeré tó máa ń bí gbogbo wàhálà nìyẹn o ó ń pa ìyàwó ń pọkọ ìyá ẹ ò lè pa ẹ láéláé ẹni tó lọ mú láti ìhà ẹ lóbìnrin yẹn kò lè ṣe ìjàmbá fún ẹ láéláé kúlọ̀ kó má ṣe bàjẹ́ a máa kó bàbàjẹ́ ẹ ni fẹ́ pọ́ lè ló ń jà a máa kó àpẹ́ ọkọ mi onítàṣe ẹ láéláé wọ́n gbọ́ bẹ̀rẹ̀ sí ọmọ àkùnrin táṣìírí ẹ o obìnrin tó bá táṣìírí ẹ pẹ́rẹ́ ara lòun táṣìírí ṣùgbọ́n lòun ṣe dá wa nìyẹn ọlọ́run ní kí ni. àti pé ó ń bẹ nínú àwọn àmì rẹ̀ pé bẹ́ẹ̀ni ó dá àwọn aya fún yín láti ara yín. láti ara yín. kí ẹ lè bá máa rí ìfàyàbalẹ̀ lọ́dọ̀ wọn. kí ẹ lè bá rí ìfàyàbalẹ̀
lọ́dọ̀ wọn ṣé ìyàwó tá a fi ẹ̀tàn fẹ́ ṣé ìyàwó nìyẹn ìfẹ́ bẹ̀ lọ́dọ̀ rẹ̀. ṣé a ní bàbá àgọ́ expect bàbá rẹ̀ anyway lórí táyà tó máa lọ a tún fẹ́ mi wọlé nígbà tó lórí burúkú kan ó fẹ́ ìyàwó 5 láàrin January sí August ṣé pé lórí bú nìyẹn ìyàwó 5 ó lọ so igi 5 oyin tó fà á tó kanu síra rèé tó kanu síra ni ṣé next program tí wọ́n máa ṣe inshallah bẹ́ẹ̀ sọ̀rọ̀ pa Ànábì Dáúdù fẹ́ dá sí ẹ̀dẹ̀ pé ròrí tèmi yàtọ̀ pọ́nbélé láì bá ronú lọ báyìí máa ti lọ báyìí ni. Ọdún wọn dẹ̀ sí rú ní tẹ́ ń tò yẹn ẹ gẹ́ẹ̀tì tẹ́ ń tò ìtòkùtò lẹ́ ń tò fún tẹ́ kọ́ lẹ́gbàá Ànábì Dáúdù yẹn láti yẹn sọ̀rọ̀ màmá àyà Kùránì wá tó bá kí ẹ̀ màrígbà blíkà rẹ́kọ̀dù wá reason tó lẹ́ ń ṣe rí bẹ́ẹ̀ reason tó kíní tó lẹ́ ń ṣe rí bẹ́ẹ̀ láwọ̀ rí ẹni tó pè mí lẹ́ẹ̀kan yẹn mo ti rí kọ́mẹ́ǹtì wọn ní tó ń fẹ́ sọ fún mi nìyẹn kí n dá sọ̀rọ̀ Ànábì Dáúdù alayhi salatu wassalam máa mú Dáúdà pọ̀ mọ́ Solomon ni ọlọ́pàá ọ̀rọ̀ kan náà mọ́ Sulaimon náà a gbọ́dọ̀ yanjú méjèèjì pọ̀ ló wà nù tírà nítorí bí àwọn ọ̀tàn yẹn máa mú ẹ̀rí ẹ̀wà fún yín tó bí àwọn ọ̀tàn burúkú yẹn àwọn kan gbà àwọn kan kọ̀ náà wọ̀rí àtẹ̀yìn tẹ́ gbà àtẹ̀yìn tẹ́ kọ̀ náà wọ̀rí àyànjú ẹ̀ tẹ̀síwájú. Ó sì ṣe ìfẹ́ àti ìkẹ́ sí àárín yín. Ọlọ́run ni wọ́n á ṣe ìfẹ́ àti ìkẹ́ sáàárín yín sáàárín ìyàwó ẹ o ní ìṣẹ́ tó fẹ́ gbèdéke o tó fẹ́ tọ̀fẹ́ o àti ìyàwó mútíà àti ìyàwó ọmọ fẹ́ kọ́lẹ̀ kì í ṣe ìyàwó ó so igi ò ní mínì rárá torí ìyàwó kọ́ ló fẹ́ ó kàn fi igi ó fi kí ọmọ ọlọ́mọ ni ó fi kí àwọn òbí ẹ̀ kókó bá ṣe ṣìnà gan-an ẹjọ́ pé ó ṣe ṣìnà ìyá ṣìnà lẹ́jẹ̀ ò ní dà ẹbí ẹ̀ sádánwò lẹ́yìn ilé ẹjọ́ mọ̀ ní pé òkè wá o àjọfẹ́ ṣe ṣìnà ni o ìjọfẹ́ ṣẹlẹ̀ ń pọ̀ ni bọ̀ kó wá fi ẹ̀tàn gbára ẹ̀ lọ fọ́dún kan wá ló kọ́ lẹ̀ eré ibú ló ṣe wá yọ ọlọ́run o. Quran 33:58 lọ́tún lazab. Bẹ́ẹ̀ ni ẹ bá fọ́sà káàntì ẹ̀ torí tọ́lọ́run. Àti pé ọlọ́ni àti pé àwọn ẹni tí ní àwọn onígbàgbọ́ òdodo ọkùnrin. Ọlọ́run lẹ́yìn tí ẹ bá wúrọ́ o àwọn tó ń kó nira báwọn mùsùlùmí lọ́kùnrin. Àti àwọn onígbàgbọ́ òdodo obìnrin. Ẹ jọ obìnrin tó fi ẹ̀tàn fẹ́ kí ló ṣe fún? Kí Ọlọ́run wá sọ ń pa wọn? Lára láì jẹ́ nípa ohun tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ni. Dájúdájú wọ́n rú ẹrù ẹ̀ṣẹ̀ tó tóbi. Irọ́ àti ẹ̀ṣẹ̀ tí ó hàn. Irọ́ àti ẹ̀ṣẹ̀ tó hàn lẹ́ ń dá o. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi ẹ̀tàn fẹ́ obìnrin. Irọ́ àti ẹ̀ṣẹ̀ lẹ́ ń dá. Ẹ lè jẹ́ paramọ́wájú Ọlọ́run. Ó lẹ kórìíra bóbìnrin yẹn ni. Ó lẹ kórìíra báyìí. Ọlọ́run rò kó ti lọ́kọ. A ní ẹ̀yìn májì wọ́n ní bàbá ìyàwó àti bàbá ìyàwó ṣe máa gbà pé ẹjọ́ ń bẹ fọmọ yín fún oṣù kan owó ìgìrè wọ́n ní gbé ẹ ṣépè. A ní mú tí àyẹn gangan bí afẹ́ ń fẹ́ fọmọ yín àwa rí bàbá ìyàwó àti tó máa gbarú ẹ̀ láàyè pé lọ́wọ́ wọn fi sùn mú yọ̀ǹda. Níbo? Tó bá gbọ́ ẹ̀gbọ́n mi máa gbé bàbá ìṣe pé ọba mi ṣe sórí yín ò burú ẹgbọ́n tó wí fẹ́fẹ́ fóṣù kan káṣẹ́wó ni mí
tó máa sọ nìyẹn ṣaṣẹ́wó ni mí ni kò ń ṣaṣẹ́wó bó fẹ́ sanwó igi àgbẹ̀ ẹ̀ ṣépè ni o wọ́n máa tiẹ̀ wá sọ ètò tó wá worse ó wà lẹ́mìí ẹ pé oṣù kan ló fi fẹ́ ọmọbìnrin ọmọ àwọn òbí ẹ̀ ò tún wá mọ̀ wọ́n wá lọ ṣèyàwó oṣù kan wá pé wá ní kó máa lọ ó lè bá àwọn ọlọ́run pàdé kó ń ṣe pé tó ló kónira bá a ni ọlọ́run tó bá kónira bóbìnrin àbọ́kùnrin ọlọ́run ni wọ́n ti ru irọ́ àti ẹ̀ṣẹ̀ tó tóbi jáà náà mọ̀lẹ́dẹ̀ẹ́ sí pẹ̀lú wá gbarú ẹ̀gbọ́ ìyá ẹ̀ǹdì ẹ̀jàre round 45 start to Garfield 40-40 round 40 àbí kanlẹ̀. ẹni tí ó bá ṣe búburú kan. ọlọ́run tó bá ṣe búburú kan. a kò ní san lẹ́san. a ní san lẹ́san o. àyàfi irú ẹ̀ irú abú tó bá ṣe yẹn gangan gbogbo ẹ̀ tẹ́ nígbàgbọ́ sí i pé ẹgbẹ́ ọ̀gá ń yà tí ń bọ́ lẹ́ẹ̀mẹ́ stylishly ó sì ẹ̀ ti bọ́ lẹ́ẹ̀mẹ́ yín ó lẹ́yìn tẹ́ ẹ bá ṣe lóòótọ́ ó dáa o ọba gbọ́dọ̀ burúkú ó ní lóòótọ́ ó dáa o ṣùgbọ́n a lè ṣe ọ̀rọ̀ burúkú nìyẹn náà ihun tó dáa ẹni kan máa ṣe ṣé o sí òdà ní ká lọ ṣe ṣàkóso sọ pé kíní yóò dáa o àwọn bá tó sọrí wọn yí ni o wọn ya wèrè ni o wọn máa bàjẹ́ fún ọdún sàárè tán wà kò fẹ́ sọ bẹ́ẹ̀ èsì ẹ̀kọ́ làánà wọn pé làánà tún láti gbọ́n àbáṣọ sọ pé ká fẹ́ yàwó ká fi ẹ̀tàn fẹ́ kí mi lọ́ máa bá ogun wọn. tó sọ tẹ̀lé bàlágà ni. ẹ wá ní ẹ lóòótọ́ ó dáa ṣùgbọ́n à lè ṣe ẹ ṣe lè ṣe ó ṣe rìsẹ́ẹ̀tì ni. náà. man amila solihan falinafsihi. ọlọ́run tó bá ṣe dáadáa ó ṣe fórí ara ẹ̀ ní o. wàmánì àṣà fàlẹ́ à. ẹ bá ṣe làkejì náà fórí ara ẹ̀ náà ni wàá mọ̀ ọ̀rọ̀ bùkà bìzọ̀lá mi. wá dáadáa fúnra ara ẹni bó ṣàìdá fúnra ara ẹ náà ni ẹnìkan ń lọ láì má gbẹ̀sán ẹ o ṣe play wá jẹ burúkú ìyà irú àádẹ kan ọmọ yín lẹ́yọ kọ̀ọ̀kan yẹn ló ṣú ọ̀jù ẹ ti ká náà wọlé gan o kò tún kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀ ó tún ló dáa ṣùgbọ́n àlè ṣe ọ̀rọ̀ burúkú kò dá ń jẹ́ kò dáa ló dáa àlè ṣe. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ máa ń pè wọlé nọ́mbà tá a pè sí nìyẹn bá gbé nọ́mbà síbẹ̀ +234 8028 000999 +234 2444 no +234 ìtẹ̀mọ̀tẹ́lẹ̀ yẹn náà a máa padà sí ìlú yẹn náà padà. àwọn bẹ̀rẹ̀ sílẹ̀ a máa gbélé kú ò àní lè mọ̀ tí wọ́n fẹ́ ìpínlẹ̀ ipa 234-802444-1420 nínú ṣe wà hàn WhatsApp wà ń bẹ̀ regular call náà wà ń bẹ̀ gbogbo ẹni tó fẹ́ ra ó ti ẹ̀dá ọmọ mi Kausar Arazi ó ń ta flight ticket tí ó ẹni wá fẹ́ lọ sí Dubai fẹ́ lọ UK fẹ́ lọ England fẹ́ lọ America fẹ́ lọ Abuja ẹ pè mí máa fún yín nọ́mbà ẹ ọmọọṣẹ́ Arazi ni ẹ ọ̀rẹ́ travel ẹ pè mí pé náà sọmọ tí ẹ ló ń ta tíkẹ́ẹ̀tì yẹn ìbára tíkẹ́ẹ̀tì ó ní dádì ẹ má fún mi lówó mọ́ o ìríṣẹ́ ẹ bá ń polówó pé wọ́n ń ta tíkẹ́ẹ̀tì tó yé ẹ bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì ẹ pè mí màá send nọ́mbà ẹ̀ sí yín tíkẹ́ẹ̀tì wọ́n dẹ̀ ń cheap gan o ó ìbẹ̀ ni mi ra ó ìbẹ̀ ni mi ẹni mi kan ra tíkẹ́ẹ̀tì lénìí ó dẹ̀ kódà ó cheap gan ẹ bá patronize ọmọ wa àbí ń tẹ̀ fún wọn nọ́mbà ẹ̀ ni ẹ pè mí yá ẹ pè mí má sì jẹ́ ju nọ́mbà síta
ìgbìnà bàbá wà lọ́wọ́ láàmú tíkẹ́ẹ̀tì kẹ́ bá ra o tíkẹ́ẹ̀tì ní kẹ́ bá ra tíkẹ́ẹ̀tì ó ní kó mọ́kọ wálé kò tí ì dá mi lóhùn ó ní dádì ẹ̀jẹ̀ yanjú ẹ̀kẹ́ mi náà lówó lọ díẹ̀ náà láti máa yanjú ọ̀rọ̀ ọlọ́kọ̀dé tí wàhálà lọ́wọ́ fún ẹ̀ṣọ́ lọ́wọ́ gbà fún ẹ tààlà ò ní ṣe léyà ọmọ náà ò ní ṣe léyà o làlá haúlà. tábàárí kọ́ ẹ bá fọ́sà káùntì yẹn torí tọ́ lọ́hùn oníyan ṣe ọlọ́kà ṣe pẹ̀tẹ́ bá jẹ́ràn ẹ̀kú àìfàkó oyin lẹ̀ fún tọ́lọ́hùn tànábì ọlọ́jà bá mi tó lérè. tàbí tí wà sí wà lọ́sẹ̀ yìí láti ẹ wà ábè lóun fẹ́ pé lánàá lẹ́yìn tá a parí program. yẹn sáré yẹn sáré pé ń bọ̀ o. ààrẹ wọ́n ti pè mí lálẹ́. tó bọ́lá ń lọ ní pé bọ́lá ń lọ Àjùmọ̀ní mosque ní Sosanya street Okunola bus stop Ẹgbẹ́dá Ìdímù road Lagos Thursday 9 to 11 Friday 9 to 11 Friday mọ́júmọ́ Sunday gbọ́dọ̀ bá ní ìbéèrè à ń retí yín o likewise ẹ̀yin góyì apology mo retí yín o apologetic dẹ̀rẹ̀ ń gbéra mo retí yín o mo retí gbogbo yín mo retí jọ Saturday yìí ẹ gbórí wọlé o láti ẹ̀rí kan fi panu díẹ̀. Assalamu alaikum. Wọlé sí dáadáa. Orúkọ mi ni Abu Iman. Naam. Bàbá Iman. Ẹgbẹ́ tó náà. Àwọn ni ẹ. Ṣé rí alhamdulilayi mo dúpẹ́ lọ́dọ̀ náà bá lọ́dọ̀ jẹ́ kí ayéyàn tẹ̀lé. Ṣé rí àwọn ọ̀rọ̀ tó kójọ fún wa sínú Islam? Lọ́kọ̀ tó gba Islam lójú jẹ́ fún wa. Àwọn tó kójọ fún wa. Níta ọ̀rọ̀ mú tí àwọn ìgbéyàwó dáadáa yẹn. Bẹ́ẹ̀ni. Bábá lọ wọ ọ̀rọ̀ pa ìgbéyàwó ànẹ́bì gan pẹ̀lú ìyàwó Aisha. Ó dàwú gan, ìfẹ́ yẹn dàwú gan. Ẹ ń gbádùn mi. Náà ń gbọ́. Àti àwọn tán ní ànẹ́bì fẹ́ ní 19 years. Ẹ̀bí ó fẹ́ ní 8 years. Ó fẹ́ ní 6 years. Àtàwọn tó ní ó fẹ́ 6 years. Rádaràdá lọ́kọ̀ fún wa. Rádaràdá. Nínú ṣẹ̀ríà Islam, ìyẹn lè fi rẹ́ ọmọ kó wá fi kalẹ̀ fún ọdún mẹ́ta kó tó súnmọ́ láì sí pé wà lójú ogun. Láì sí wà láàpẹ̀sẹ̀lẹ̀ sọ́kùnrin bí a kò lè ṣe. Kò yé mi o. Bí ó ní jù. Ìyẹn wo obìnrin inú ilé fọ́dún mẹ́ta. Tuntun súnmọ́ dàbí ìpọ́nmọ kékeré ló fẹ́ nìyẹn náà. Báwọn máa tan ara wa. Òun pọ̀mọ yìí sì kéré ní súnmọ́. Àbí o. Àwọn ìtàn ìtàn rádaràda ni tó fi ń bójú Islam jẹ́. Àwọn tàdé jẹ́ kọ́mpárétọ̀ tábà yìí ti múra. Àwọn Kristẹni wọ́n sì máa padà máa yọ sóra pẹ̀lú ọ̀rọ̀ dáadáa àwọn ẹ̀gẹ̀. Ìgbà ìgbà pé 19 years tó wọlé tó. Náà. Ló yẹ kó fi kalẹ̀ fọ́dún mẹ́ta. Ṣébó tiẹ̀ tó ń tà ọmọdún mẹ́fà yẹn kò tiẹ̀ tó wá wọ́ sí. Sábàlẹ̀ ń bá àwọn oníkéwú sọ̀rọ̀ pé ọ̀rọ̀ yóò wá òkè jẹ́ ká ṣe ń jẹ. Wọ́n máa ní ọlá pẹ̀ kéwú ni. Kéwú ni. Ọlọ́run ṣe àná wa òsàn. Ìsìlámù wálẹ̀ Yorùbá, a ní ọ̀nà tó jìn láti rìn. Gan gidi wàláì. Wàláì. Ẹ bá wọn táwọn adájọ́ ọmọ yìí tá à ń bá wọn kù nínú àwọn gúúpù WhatsApp láwọn afá oníkéwú yẹn tó ṣe é kéré. Ọlọ́run ṣe àná wa ni. Àmín. Rabi, assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khairan. Àwọn pípù yìí àga àfáà tó pẹ́ lọ́gàá níjà kéwú nọ́mọ̀ lóòótọ́. Ṣẹ́rí àwọn ọgbẹ́ máa ń sọ kéwú làwọn pípù yẹn ọkọ̀ ọ̀lọ́kọ́ láńgbéjì kéwú yẹn ọkọ̀ ṣe understand. Hello. Nígbà máa lọ́n gan sọ nípa hello sir ṣe ń gbọ́ mi. Náà ń gbọ́. Hello. Ń gbọ́. Náà mo ní pé because nǹkan tó yẹ kọ́ rò ní pé kí lọ́lọ́run sọ ń pa kékeré hàn tán yàn. Lórí pé kí ọ̀tẹ̀ kan tọ̀yàn lásìkò yàn dín sí ìwé èèyàn kò ń ṣe nǹkan rí ànábì kò kọ́ wa bẹ́ẹ̀
ànábì rẹ̀ kì í bí sí èèyàn ẹ̀yin dẹ̀ lẹ́ ń ṣe súnú ànábì ìwọ wá ń sọ fáwọn èèyàn pé ó wá ń sọ ó wá ń defend ẹ̀ nígbà tó wá yá ustaz òun náà wá padà rò pé ó máa ríru lẹ́gbàá tó jáde pé lẹ́gbàá tó dẹ̀ tó gbọ́n tí ó tètè jáde pé rọ ìyẹn dànù pé náà òun ṣe nǹkan tó dáa so òun náà ti rírú àwọn nǹkan bẹ́ẹ̀ wá pé wá kí nǹkan tí mo lọ kóra mi sí wàhálà wà nílé wá ní tábà wò lóòótọ́ náà ó kù díẹ̀ káàtó náà ó padà sọ fáwọn àfáà pé orí àwọn àfáà wà ó pé lóòótọ́ náà ó kù díẹ̀ káàtó náà ti máa dáwọ́ ẹni pé òun kò ti ya wèrè ó yẹ kó fún gba tílátẹ yìí ni pé àwọn àfáà ló ń bú bẹ́ẹ̀ ẹ̀rọ orúkọ bẹ́ẹ̀ because ó padà admit ẹ̀ wípé náà pé àkíní ẹ̀ ó kù díẹ̀ káàtó bí báwo lè ṣe ní kù díẹ̀ káàtó báwo lè ṣe máa tọmọ lọ́mọ fẹ́ ìwọ náà dẹ̀ bímọ ó dẹ̀ gbọ́dọ̀ fọmọ gidi láyé obìnrin sọ pé torí ẹ̀ bẹ́ ṣe àdúrà tẹ́ ṣe fún mi bá ṣàmì gan lánàá yẹn ustaz pẹ̀lú ògùn Ọlọ́run wọ́n á ṣe bẹ́ẹ̀ fún ọ̀run ẹ̀ because táwọn preach nìyẹn tó ń jẹ́jẹ́ làwọn ṣe àdókò lẹ́lọ́ ń tọ́ wọn ẹ wá tọ́ wọn tán lóòótọ́ àwọn bàbá tó mú tí à lóòótọ́ náà àwọn àtọ́ ọgbọ̀n tí ẹ wá ń sá. ṣe ti understand àwọn náà fara mọ́ pé mú tí a pé kò sẹ́tí nílẹ̀ máa dùn tó máa gbọ́mọ ẹlẹ́gbẹ́ ok lọ ṣe mú tí a wẹ̀ nìkan kàn fẹ́ for some time. àwọn yẹn sì sàn díẹ̀ lóòótọ́ kò sọ ó sì sàn díẹ̀ yìí tẹ̀yìn mi lọ yìí tẹ̀yìn mi ìwà burú ìwà olùsìn ìwà ẹgbẹ́ ẹ̀kọ́ ṣépè fún gidi kan ní. ní ẹ̀dá kan ní gbòòrò gan stars ní Nàìjíríà wọn yẹn ṣe nìyẹn o àìmọye irú Ibrahim yìí náà tó ń sọ̀rọ̀ sí àìmọye ọmọ tó máa ti fẹ́ dànù bẹ́ẹ̀ tó máa kàn pé sáré á ti fẹ́ wọn káàkiri wáyà gbọ́ Nàìjíríà kan ló ti pọ̀ tó yẹ kó tó bá ti lọ sí wáyà kan máa sáré máa níyàwó ó ń ṣe ìnáwó àwọn rẹ̀ káàkiri rẹ̀ bóun ṣe wẹ́ẹ̀dì gbogbo wọn bọ́n yẹn ṣe nìyẹn tó ń ṣe káàkiri nìyẹn tó bá yà wọn. àwọn ìwé wà evidence na stars akọ̀mọdé gbọ́ pé sísá yẹn ok wọn fẹ́ mọ́ onírùngbọ̀n ló wáyé tẹ́lẹ̀ ó dẹ̀ ti gbé wá sí tọ́ba sí ní mo kọ̀ ẹ́ lẹ́ẹ̀mẹ́ta náà ní láti sọ mo kọ̀ ẹ́ mú ìfà ṣùgbọ́n ọlá ó rọrùn fún ọba jẹ́ mi ìmọ̀rú ẹ̀sìn títí wọn yẹn wọ́n ṣe Islam pẹ̀lú òpó nọ́ọ̀sẹ̀ tó ń bá káàkiri yẹn Ọlọ́run nìkan ló lè ṣàánú wa lọ́wọ́ wọn Ọlọ́run adé là wa jẹjẹjẹjẹ ni àwọn ṣí àdúró jẹjẹjẹ olùtẹnubọ̀rọ̀ wọn yẹn wọ́n ti ṣe kíní kan fáwọn ọmọ yín fún àwọn ọmọ yẹn táwọn máa ṣe fún ẹ̀yin wá ní ìtò burú ta 21 lọ́wọ́ tí wò dé sọ. ó dìfẹ̀ ló explain tire Ibrahim Ọ̀gáníjà ó ń tọ́ra ẹ̀ explain tire ṣáà máa ṣe episode yẹn lọ fún wa ká máa wo tó máa tún sọ láti tún fi defend lórí máa padà lọ bá àwọn àfẹ́ ẹ̀ wá láti Saudi ní kẹ́ ẹ̀wù kiri tí ó ti kọjá ẹ̀mí mi o wọ́n ti fẹ́ ṣe mí lè ṣe Nàìjíríà ẹ̀ wọ́n bá defend mi fún mi àmọ́ ẹ lọ gbé wá sí kiri náà torí Ọlọ́run kiri yẹn lọ kú díẹ̀ káàtó lóòótọ́ náà ìfà ọ̀rọ̀ burúkú ó yẹ kó gbé ìdárò fún ẹ lájẹ́ ìwé Ọlọ́run ní jẹ́ bàjẹ́ àbí o àwọn tí ń yàrá àwọn àlékún. now àwọn àgbẹ̀ ṣe lọ inshallah tó wáyé lọ́la ẹ̀yà pàdé ní Sosanya street ní Okunola bus stop wẹ́dà Ìdìmú road Ìdìmú Lagos wọ́n máa ṣàgbàdo subhana rabbika. Assalamu alaikum. Endo. Upload on YouTube straight in you.